Alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man walahu ma ba'd. Ní ìdáhùn sí ọ̀rọ̀ àwọn jama'a Ahmadiyya, ọ̀rọ̀ afá wọn eléyìí tí àwọn náà máa ń gbé káàkiri láwọn ọmọ wọn lénìí àtàwọn tó jẹ́ olórí ìjọ wọn, àwọn sọ̀rọ̀ nípa lórí gẹ́gẹ́ bí missionary wọn. So nínú àwọn nǹkan tí wọ́n máa ń sọ eléyìí tí yẹ pé tako ẹ̀sìn Islam tánàbí mú wá o, tó wáyé kúlò tọ́lọ́ ní ànábì làwọn ń tẹ̀lé owó rẹ̀ ẹ́sì pé níwọ̀n tí ànábì lòlò ilé òun ṣe àpèdà ọ̀rọ̀ àpamọ́yàn tí àwọn gan gbà ní. So tí ó dẹ̀ pẹ́ni tó bá kojú bọ ọ̀rọ̀ wọn yóò mọ̀ kí lóòdù wọn bẹ̀ fánàbí Muhammad sallallahu alaihi wasallam. Ẹni tí wọ́n gbà fún òun náà ni ẹni tí ó dájọ́ wọn lẹ̀, Mirza Ghulam Ahmed. So eléyìí tá sọ níwájú wọn, eléyìí tá ṣe debate ni, eléyìí tá ṣe ní lecture ni, so tí wọ́n ṣe kí bí àwọn àtún sọ ní gbangba yìí náà. So ọ̀rọ̀ tí ó rìn lẹ́ni eléyìí tẹ́sí pé kò ń ṣe tí ẹni lè tó pamọ́, so tí ó wà náà àwé wọn lóríṣiríṣi, èyí tí ó yẹ olórí wọn kọ ni táwọn ọmọlẹ́yìn rẹ̀ náà kọ, eléyìí tó jẹ́ àwọn nǹkan yẹn táwọn sìn lẹ́sìn lọ́dọ̀ tiwọn. So nínú àwọn nǹkan náà òun náà ni ìmá da ayal Kùránì, ìtú Kùránì Ọlọ́run bá ìtú ní tukutu, ìtú nígbà ọ̀nà tí kò ń ṣe ọ̀nà tí Ọlọ́run bá àti Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n tú, so láti lè fi jẹ́ ṣàìsí pé kó lè bá sọpọ́tì agúmẹ́ntì olórí wọn, so ọ̀rọ̀ tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀sìn tí wọ́n kó lè bá sọpọ́tì rẹ̀. So ó pọ̀ bẹ́ẹ̀ gan, so màá fi Kùránì wọn kan hàn yín, so màá sì gbìyànjú láti ka àwọn kankan jáde níbẹ̀, so lórí tọ́pìkì eléyìí tí a rí tẹ́ lórí screen yẹn. So nípa pé so nípa wípé Ọlọ́run bá kò sí ní sánmọ̀, so anyway gbogbo ibi ló wà, gbogbo ààyè ló sì wà, so ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. So tí olórí wọn tó fi lélẹ̀ fún wọn, táwọn tó sì jẹ́ bí agbẹnusọ wọn tó jẹ́ bí àfáà fún wọn, táwọn náà sì sọ bí Muhammad Ali àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, eléyìí tó wà nínú Kùránì wọn. So àwọn gbà ìpè ní Ọlọ́run bá ò sí sánmọ̀. So fídíò kan wà máa fi description ẹ̀ sísàlẹ̀, ẹni tó fẹ́ wò mú àwọn ẹ̀rí tó pọ̀ nínú hadith àti Kùránì, so tí yóò jẹ́ kí ẹni tí ó fẹ́ ẹ̀rí yẹn ó dàbí oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ ní pé jẹ́ tó fẹ́ jẹ́ ń bẹ̀ torí dájú ni pé ní ọ́ọ̀tì yó oúnjẹ yìí yóò sì kú dáadáa. Bẹ́ẹ̀ làwọn ẹ̀rí yẹn ṣe pọ̀ tó, ọ̀nba tó bá ti rí nígbà tó bá ẹ̀yọ̀kan tó bá kọ́ rí gan yóò ti clear pé ní òkè lọ́lọ́run wà, ká máa sọ 2, 3, 4, 5, 6, 7, 8 àwọn ẹ̀rí tó pọ̀ tako sínú fídíò yẹn. So ọ̀hún náà ni afẹ́fẹ́ mú orí ọ̀rọ̀ yẹn náà lénìí, afẹ́ kà fún wa ọ̀yìn tí Muhammad Ali sọ nù Kùránì tó tú eléyìí tí gbajúmọ̀ lọ́dọ̀ àwọn Ahmadiyya movement. So àwọn táwọn gbà àwọn sọ pé Ọlọ́run bá ò sí ní sánmọ̀, àwọn máa fi ayal Kùránì fi takora wọn. So ẹ̀rí kan tí Muhammad Ali mú jáde nù Kùránì rẹ̀ táwọn ọmọ náà ti máa ń kà nù táwọn gẹ́gẹ́ wọn lọ ṣe missionary wọn. So tẹ́yìn tàbá ti há Kùránì wọ́n lọ ṣe kọ́ọ̀sì àwọn missionary láwọn ọ̀zọ́ tí máa ń ṣe kọ́ọ̀sì wọn láwọn ìlú ṣíṣe tó bá wà. So ní ìbàyí Nàìjíríà làwa wà, so Ogun State ń bẹ̀rẹ̀ láti máa lọ ṣe missionary wọn. So wọ́n di ṣe kọ́ọ̀sì yẹn bí ọdún mẹ́rin ni wọ́n há Kùránì, wọ́n dẹ̀ ka odò àwọn òwe Mirza Ghulam Ahmed àwọn ọ̀nà tó gbà tú Kùránì wọn. So wọ́n láwọn ka àwọn àdìs tó bá dẹ̀ ka àwọn àdìs Mirza Ghulam Ahmed fi ṣe tó fi lò lẹ́rìí fún àwọn ìtukùtù tó ń tú náà ni wọ́n ka wọ́n sì bá tú. So àwọn àdìs tó lálàáfíà ń bẹ yìí, àdìs tí ò lálàáfíà ó pọ̀ ń bẹ gán bàjẹ́. So àwọn àdìs pé àdáparọ́ àwọn sọ ni èyí tẹ́ pé ní kò tí ẹ fẹsẹ̀ nílẹ̀ ó pọ̀ ń bẹ tí wọ́n láwọn làwọn fi ń gbé alẹ́ làwọn fi ń ṣẹ̀sìn, tó sì yẹ pé ní tó bá ti yẹ pé lórí ní tó fi ń gbá lọ́mí ṣẹ̀sìn lọ́wọ́ pé lórí nǹkan tó tọ́ ni tó jẹ́ òdodo ni kò bá tún dà, ṣùgbọ́n lórí ọ̀nà lórí irọ́ lórí àánú tí wọ́n ṣojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. So ìkànnì ẹ̀ náà ni pé Ọlọ́run bá ò sí ní sánmọ̀. So ayal Kùránì wọ́n máa fi máa gbá wọ́n máa fi ayal Kùránì náà ní afẹ́fẹ́ fi fún wọn ni pé tó bá yẹ pé yẹn ni àìgbọ́kàn torí pé ẹ̀ẹ́lì gbọ́kàn náà yìí nígbà tó bá ti pé ní ẹ̀ẹ̀kọ́ ọmọ Kùránì, so ẹ̀ẹ̀kọ́ ọmọ Kùránì ẹ̀ẹ̀ka tafsir, so tafsir tẹ́ǹkà náà ju tafsir Ahmadiyya lọ, tafsir tí ó tú bí ẹ ṣe fẹ́ tú Kùránì yẹn, bí kò sọ pé Ànábì Isa kò kú sórí àgbélébùú kọ́ máa tú ayal Kùránì Suratu Nisa ọmọ sọ̀làbù ọmọ kọ̀tàlù kọ́ máa tú, àti ṣe fídíò kan náà lórí yẹn àti sẹ́yìn máa fi discussion yẹn náà síbẹ̀.
bí kan máa sọ igi ayé ilé náà sìn bí kan sọ pé khataman nabiyyin ànábì tọ́lọ́n sọ pé òun ni síìlì gbogbo òjíṣẹ́ parí tóun fi ṣe òǹtẹ̀ fún àwọn òjíṣẹ́ síìlì khatam tóun fi ṣe òpin àwọn ànábì so khatam àti fi khatama so wọ́n ní kò ń ṣe parí lóòótọ́ khatam túmọ̀ sí parí ṣùgbọ́n òrùka ó tún túmọ̀ sí òrùka so òrùka lọ́dún ló ń bẹ̀yẹn ìyẹn ni pé adé ìyẹn tó pàtàkì tí àwọn òrùka lórí ọwọ́ náà ó máa ń jẹ́ pé nǹkan pàtàkì pé yẹn fi ṣe ọ̀ṣọ́ kí wọ́n fi ṣe pé adé so ìwò tukutu tẹ́ ẹ̀sìn tú tánàbí tú ẹ̀wọ̀n táwọn tuntun ánàbí sọ́lá ó tú áyà yẹn ó sọ pé ní inna risalata wan nubuwwata qad inqata'at an ahadi ǹjẹ́ ànábì àdíjẹ́ òjíṣẹ́ méjì ti tán lórí tèmi fala nabiyya ba'di wala rasul kò sí ànábì mọ́ lẹ́yìn mi kò sí òjíṣẹ́ ó tú dáadáa lóríṣiríṣi ọ̀nà kódà ó tún bì kan ó ní ẹjẹ́ kí n sọ àwọn orúkọ mi fún yín sàbí kan ló pàdé wọ́n ní ana muhammad wa ana ahmad wa ana al-mahi alladhi yamhu Allahu bihi al-kufr wa ana al-hashiru alladhi yuhsharu an-nasu ala qadami wa ana al-aqib wal-aqib alladhi la nabiyya ba'da lábí ní yóò jẹ́ nǹkan orúkọ mi fún yín èmi ni muhammad èmi ni ahmad èmi ni hashir ẹni tọ́lọ̀ wọn yóò kọ́ àwọn yẹ pé ẹ̀yìn mi lẹ́yìn ìgbà tí ìbámu bá dé mi dìde lẹ́yìn náà yóò máa gbé àwọn yẹn dìde wa ana al-kini وأنا الماهي إميني الذي يمحو الله بها الكفر إميني وميني إرزا الماهي ني إرزا تسبني إميلون في إرزا كوف كشك في رسالة با ألف من قاشك في رسالة باره وأنا العاقب مواني على عاقب anything كين anything بين اسمه عاقب ناتي بعقب يعقب so إميني عاقب anything كين ànábì tí wàá tu kàtó lè mọ irú kíkẹ́yìn ẹ̀ kọ́ máa pé ìntànà gbígbà lérò rẹ̀ ó ti tún nǹkan rẹ̀ ó ní fàlà ákìbù lẹ́dí lánàbí yàrá àdá ẹni tó bá ń jẹ́ ákìbù òun ìtumọ̀ rẹ̀ ẹni tèmi tí mò ń jẹ́ ákìbù ìtumọ̀ ákìbù tí mò ń jẹ́ náà ni pé ní alẹ́dí lánàbí yàrá àdá ẹni tí ò ní sànàbí mọ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀yin wá ní ànábì àdìsẹ́ ìṣẹ́lẹ̀sẹ̀ ńlẹ̀ ó wà nù àdìsẹ́ ó wà nù ẹ̀bánu sọ̀hí ẹ̀bánu Tirmidhi ẹ̀bá káàkiri so àyìn wá sẹ́ pé ànábì tẹ̀yìn sọ pé Musa Mọ́dù jẹ́ kò ń ṣe ànábì tó dá dúró ànábì tó wá lẹ́yìn ànábì ni wọ́n á ní ànábì tó wá lẹ́yìn ànábì gẹ́gẹ́ bí ànábì ṣe wá lẹ́yìn ànábì Musa táwọn náà bá lò Tawrah so òun náà wá lẹ́yìn ànábì Musa sallam kó òun náà wá bá ànábì lu Kùránì rẹ̀ á sọ pé ẹ dálé ànábì ò sọ pé ànábì tó bá pé irú ẹ̀ yóò wọ̀ yóò sọ pé ànábì mi ò ní wá lẹ́yìn mi àfi àwọn ànábì tí wọ́n máa wá lábẹ́ ànábì jẹ́ ànábì tèmi yóò ti clear now ó ṣàṣọ oríṣiríṣi àwọn èèyàn tí ó wà ó sọ àwọn oríṣiríṣi kọ́ ní tí ìtẹ̀tún ṣànábì gan tẹ́ pé tàbí yín ni ẹni tàbí yín ni kódà kò ń ṣe sàábì ànábì sọ fún Umaru pé ní tó bá ba láńdàkà ní sàtọ́nàtà án yẹ sẹ́kì fi ọ̀lẹ́ka fàfàl tó bá tọ́lá bá ní òun bá pàdé tó bá lè di sọ fún pé kó ṣàforíjì fún ọ ìyá sọ tó bá lè rí tó yẹ kó rọrùn láti pàdé rẹ̀ tó kó lè tọrọ àforíjì fún ọ sọ fún kó tọrọ àforíjì fún ọ èèyàn ìsàbẹ tábìyìn nìyẹn o kò ń ṣe ànábì o kò ń ṣe ìsàbẹ tí ó jẹ ànábì o ànábì sọ pé tábìyìn ń bọ̀ o ó sọ fún wa oríṣiríṣi àwọn ìkọ̀ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ yóò wá jáde pé ànábì ń bọ̀ ànábì tó pàtàkì tábìyìn lọ yóò wá jáde pé òun ń bọ̀ tó bá tẹ̀ jáde gan ọmọ kan náà ló kàn sí ìyá ìwọ náà ti ní òun kì í gbàgbé tó bá yẹ kánàbì iṣẹ́ tó bá yẹ kó jẹ́ òun máa kọ̀ tọ́lọ́ náà ti wá jáde láti ràn ní so ìyẹn fún wa sọ pé ànábì yìí ń bọ̀ ẹ̀sìn mọ̀ kó pòrọ̀ ní ó sì sọ ọ̀lẹ́ tí ó kílẹ̀ gan fún àtẹ̀jẹ́ kó tiẹ̀ gbàgbé gan ni kò bá tún yàrá ó ti tún kú wá sọ pé àwọn òpòrọ̀ tó ń pọ̀ hàn bíi wọ́n máa dé lẹ́yìn òun wọ́n sì pé 30 so ìyẹn gan ló wáyé káwọn kí àbájọ àṣekò tiẹ̀ sànà bíi mọ̀ lẹ́yìn ẹ̀ tàbá tí wọ́n rẹni tó pè hàn bíi ara àwọn àtànà bíi pé lòpòrọ̀ nù tí Mirza Ghulam Ahmad yìí sì ń bẹ́nu so ẹni tó wá tó máa tó wá sọ gan pé Mirza Ghulam Ahmad yìí gan òun gan tẹ́ǹsọ pé ànábì lẹ́bẹ̀ẹ́ ànábì ni ẹ̀ ń tọ́ra yín òun gan fúnra ẹ̀ gan sọ pé òun pàtàkì ju gbogbo àwọn ànábì Ọlọ́run lọ ẹ lọ ka àwọn òwe rẹ̀ ni ẹ náà pẹ́ kí n ka àwọn òwe rẹ̀ yìí tẹ́ máa ń kà yóò dàbí àwọn Christian náà ni so tó máa ń ṣe pé àwọn Ọlọ́run tọ́ ní káwọn mùsùlùmí jáde kọ́ máa tú ìwé wọn kọ́ lè mọ̀ pé ìwé táwọn bí dání kò ń ṣe ìwé táwọn èèyàn kọ́ lọ fọwọ́ kọ ni so èyí tó bá jẹ́ Ọlọ́run bẹ̀ àwọn onítùn lábẹ́ sọ sí ó lè jẹ́ Ọlọ́run lè má jẹ́ Ọlọ́run ìgbà tó dájú nípa àwọn míì tá bá ń bẹ̀ kò ń ṣọ̀rọ̀ Ọlọ́run ó kílẹ̀ gan ni so ó kílẹ̀ gan pé àwọn míì torí ọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìbú Ọlọ́run nínú Bíbélì yìí báwo ló ṣe máa jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sùn pa ànábì Ọlọ́run bọ́ra wọn sùn yíyan ṣọ̀rọ̀ Ọlọ́run wọ́n bá ọmọ ara wọn sùn wọ́n bá ọmọ wọn sùn Solomoni bọ́ ọmọ kíní kan sùn ànábì kan kíní kan so yíyan ṣọ̀rọ̀ Ọlọ́run àbọ̀wọ̀ yín tẹ̀sán pé Ọlọ́run bá jí bí ọkùnrin tó ti mú ọtí yó
so ṣé ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn so bẹ́ẹ̀ náà ní irú àwọn òwe Ahmadiyya yẹn náà so àwọn nǹkan tẹ́ máa ń kà fún òjò àwọn ẹ̀rọ lọ àwọn ń kà dé sàlẹ̀sàlẹ̀ fún yín tí Mirza Ghulam Ahmad yìí tó sọ pé tó ń júwe Ọlọ́run pọ́ Ọlọ́run òun rí Ọlọ́run ọba Ọlọ́run àtọwọ́ ẹsẹ̀ àtọwọ́ Ọlọ́run dàbí ọ̀sẹ̀ àtọwọ́ octopus àbí tó ti ń sọ yìí pé ní Ọlọ́run ọba sọ fún mi pé ní inni subhanallah oksi wa osi ọ̀rọ̀ kan ti ṣáájú ọ̀rọ̀ yẹn inni ó ní subhanallah ó ní èmi Ọlọ́run ọba mi sáfẹ́ ló ń bẹ̀rù jù pé èmi Ọlọ́run ọba oksi wa osi ni máa ń mo máa ṣàìṣe nígbà mi wà ó sì máa sì máa kọ́ rẹ́tì nígbà mi kí yẹn sọ pé Ọlọ́run lóhun máa ṣàṣìṣe nígbà mi ṣe ẹni yẹn gbádùn àbí ṣe ẹni yẹn ṣe ẹni tó gbádùn ní àbẹ̀ ẹni tó gbádùn ní ẹni tó dẹ̀ ti dàrú kí yẹn sọ pé Ọlọ́run sọ fún òun pé ní òun á máa ṣe mistake nígbà mi òun á sì máa kọ́ rẹ́tì nígbà mi ó sọ Ọlọ́run dèèyàn sẹ́yìn òkan ẹni wèé Mirza Ghulam Ahmad yìí ẹ̀ẹ̀ka ni àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé ní ọ̀n bá ta ti mú wá gan ẹni tó bá kàn àwọn ta ti mú wá náà fídíò ta ṣe gan yóò so ká máa ṣe àṣọ àwọn ìta àtẹ̀tí ráyè táàtẹ̀ ráyè láti ṣe táìpá Ọlọ́run kún fún aláyè dẹ́yẹ kankan orí táà ń ṣe kẹ́yìn lè bá mọ̀nà nìkan ṣe kíláyé gbá ká lè bá kárọ́ kúrò ní Ànábì ti sọ ìgbà tẹ́ bá ti ń gbé rọ́dé Ọlọ́run yóò máa mú àwọn èèyàn tó máa so ẹ̀yin ò ká so ó sọ pé òun ju àwọn Ànábì Ọlọ́run bá lọ sẹ́yìn ò ká ni kódà ó sọ pé àwọn tó ń tẹ̀lé òun ju àwọn sàbí Ànábì lọ ẹ lọ kàrọ rẹ so tó bá yẹ pé tí wọ́n sọ pé Ànábì lábẹ́ Ànábì ni òun gbọ́ sọ pé irọ́ mọ́tẹ́ ń sọ òun ò pé wọn Ànábì lábẹ́ Ànábì òun sọ pé àwọn ju Ànábì Ọlọ́run lọ ẹni tó sọ pé Ọlọ́run sọ fún un ẹni tó sọ pé àmì ẹ̀kan tọ́lọ́run fún un ó ju àmì tọ́lọ́run fún un gba Ànábì Ọlọ́run tó kù lọ so ìyẹn lẹ́yìn wá ń tọ́ra yín ẹ̀ wá ń fi máa so láfi sọ pé ní ntí afẹ́ mú wá fún yín náà ní orí àwọn ọ̀rọ̀ báyìí náà so nítorí pé ntí ẹ dúólé ntí ẹ olórí yín dúólé orí àánú ni tẹ́yẹ ẹ̀yin náà sì tẹ́ ẹ pé àìmọ̀ ó pọ̀ fọ́pọ̀lọpọ̀ ní ẹ̀ fi mọ̀ ẹni tó bá ti wá mọ̀ náà ìfẹ́ inú sí wà tó wáyé kí ni yóò tún bá bẹ̀ sí ń tẹ̀lé kò ní fẹ́ gbà tí pọ́lọ́wọ́n náà fẹ́ kó wulẹ̀ mọ̀nà ẹ̀ pọ́lọ́wọ́n sọ pé tí wọ́n wáyé fi mọ̀nà náà ní ṣe kí ni kò sí ẹni tó lè ṣe lọ́nà ìgbà tí òun bá kọ̀ tóun fẹ́ fi mọ̀nà kò sí ẹni tó lè fi mọ̀nà láíláí kò wà láwọ yàrá kú àyà kódà kọ́ rí gbogbo àmì pátá wọn ò ní gbá náà ni so ẹ á wò àwọn aṣọ yìí pé ní Ọlọ́run ó wà kó Ọlọ́run sí lókè àwọn ọmọ yàrá nítorí wàá dùn mí ònà ẹni àwọn ọmọ yàrá Qur'an àwọn afẹ́ máa fi gbá orí ara wọn lọ́jọ́ Ànábì yìí sọ pé ní antadibu kitaballah ba'da ba'd tẹ́ fi máa fi Qur'an fi gbá orí ara wọn kí Qur'an kò sọ báyìí kò sọ pé ṣe bóun náà ló sọ báyìí látara pé ẹ̀ mọ ìtumọ̀ rẹ̀ ẹ̀ sì lẹ́kọ̀ọ́ láti farabalẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ẹ̀ sì lẹ́kọ̀ọ́ láti farabalẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ sọ ẹ̀ máa fi gbára wọn àwọn pínlẹ̀ Ànábì sọ fáwọn sàbẹ́ nìyẹn pé bihadha umirtukum aw bihadha bu'ithtu ilaykum an tadribu kitaballahi ba'da bi ba'd ṣe ń tọ́lọ̀ tó ṣe ń ti mú pàyẹ́ láṣẹ kẹ́ máa ṣe ni àbí tí Ọlọ́run tó rẹ̀ bí mi dìde sí yín ni pé kẹ́ máa fi Kùránì kẹ́ máa fi gbára wọn kí lè sọ pé Kùránì ló sọ báyìí kẹ́ni ṣe Kùránì ló tún sọ báyìí náà ẹ fẹ́ sọ Kùránì dìwé àwọn Christian àbí ìdíwé àwọn olóríṣà àbí ìdíwé àwọn ẹlẹ́sìn yìí àbí ìdíwé ìjọba láwọn tí wọ́n àtakora wọn Kùránì lè takora wọn láíláí lọ́nà sọ pé ní ìgbóhùn wọn àwòrán àwọn ilẹ̀ tí wọ́n pàdé ọ̀rẹ́ tí ń ṣe ọ̀dọ̀ àbá rẹ̀ sí wa ìdáwọ́jà ló fi ìṣẹ̀lẹ̀ láfẹ̀kẹ́sẹ̀ náà wọ́n ti rí àmọ̀ ìyapa nílẹ̀ eléyìí èrè ní fún wọn fi takora wọn ìjọ ilé takora wọn ìwọ ní kó lọ kọ́ ẹ̀kọ́ báwọn ní lo àwọn kan ní ìdílé lọ́hùn gbà lérò nígbà lọ́hùn náà pé òkè òun gbọ́ lóṣù kí nínú ilé ìlọ́wọ́ kò ní kó takora wọn. torí tí màá ṣe bẹ́ẹ̀ ni sọ àyà táwọn fẹ́ ṣì tún yẹn àyà míì láyé fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé àyà yẹn ò gbẹ torí pé tí ìgbà ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá àyà yẹn sọ pé ó tako ìtafẹ́ mú wa wọn lọ sí tako ra wọn sọ pé Ọlọ́run ìwọ́n náà ló sọ pé ni wọ́n wà wọ́n ní sọ́ọ́sì rò àlàyé àmì. Ọlọ́run sọ àyà sọ ní sọ́ọ́sì àlàyé àmì wípé ní huwa Allahu bis samawati wa fil ard Ọlọ́run bá pé òun ni Allah òun ni Ọlọ́run ní àwọn ní sọ́mọ̀ àti nílẹ̀ pé tẹ bá sọ pé Ọlọ́run bá ò sí sọ́mọ̀ so àyírí kan nìyẹn Ọlọ́run sọ pé òun Ọlọ́run ní sọ́mọ̀ àti nílẹ̀ so ṣé okùn rẹ̀ sí Ọlọ́run wá di méjì ni ẹgbọ́ orí ìkú làákàyè orí ìwọ̀ ọpọlọ ìdí papọ̀ níbi ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kò ní ọpọlọ
tí èèyàn fi ń ṣe ronú sí nǹkan kò tún wá ní ìmọ̀ tó bá ní ìkànnù rẹ̀ kò ní sọ̀rọ̀ rẹ̀ tó bá ní ọpọlọ làákàyè ni yóò mọ̀ pé ní èdè gan gbogbo àwọn elédè bí Yorùbá ni àbí èdè Lárúbáwá àbí àwọn èdè míì wọ́n á máa lo ọ̀rọ̀ bẹ́ẹ̀ so Yorùbá gan máa sọ pé ní ọba nílé ọba lóko so túmọ̀ sí pé ọba wà nílé àtòkò papọ̀ ni àbí ibo lọba máa ń gbé tí wọ́n sọ pé tẹ́nìkan wá ní ọba wa oko ọba ń gbé yìí báyìí tẹ́nìkan ní gbogbo àyè lọ́ba ń gbé tẹ́nìkan ní wá ní torí ẹ̀rí báyìí wọ́n sọ pé ọba máa ń wà ní yìí báyìí àbí ààfin lílé ọba àbí kíní kan lọ́ba ń gbé tẹ́nìkan wá ní ìbọn ìbá náà ló máa sọ pé ní ọba nílé ọba lóko káwọn méjì máa fọ̀rọ̀ yẹn gbára wọn ká wá gbé ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ àgbàgbà ọ̀dọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ tó ń sọ pé Ọlọ́run ọba ṣópin rẹ̀ sí méjì ni àbí ṣó wà ní òkè àdìsọ́mọlẹ̀ àbọ́lọ́run di méjì ni ṣíṣú ọgbọ̀n ò ní sọ fún ẹ pé Yorùbá tí Yorùbá ń sọ ń bẹ̀ ni pé ní ojú ọba nílé ọjọ́ ọba lóko ìyẹn ni pé ní ọba òun náà ló ń jọba nílé bó tún dénú oko àti náà lọ́wọ́ ti wà ní ìlú tó ti jọba òun náà tún lọ bá níbẹ̀ àṣà rẹ̀ ká ilé àṣà rẹ̀ ká oko etí ọba nílé etí ọba lóko ọba tó bá ń lọ nílé ó mọ̀ ń pa rẹ̀ tó bá lọ lóko ó lọ̀ ń pa rẹ̀ wọ́n ti láwọn tó ń fún ní gbígbọ́ ìwà aká ìtẹ́ náà yóò tù àbí tó bá sọ pé ní tó bá sọ tàbátàbà tó fẹ́ sọ yẹn ká tún wá ọ̀nà míì irú àwọn nǹkan tó jọmọ́ bẹ̀ bí ká sọ pé ní kíni bí ká sọ pé àbí kí tẹ̀tún ná so bí àwọn àpójúwe lóríṣiríṣi tẹ́ pé àgán mọ̀ Yorùbá gan yóò mọ̀ pé ní ilé yìí ó ń túmọ̀ sí pé ní ìtàn sọ ní pé ní ojú wa kábí ó sì tún kábí àbáṣẹ wa kábí ó sì tún kábí so Ọlọ́run dá àwọn ènìyàn lẹ́yìn tẹ́ pé èrò wọn làákàyè wọn ní máa ń ṣiṣẹ́ yóò láti bá ọ̀rọ̀ ohun tó ń bá sọ fún ọmọ ìgbà tí ọ̀rọ̀ tó ń bá sọ fún ọ tí làákàyè wọn bá iṣẹ́ mọ́ tí wọ́n sì pé làákàyè wọn ti ń ṣàárẹ̀ ni so ẹgbẹ́ làákàyè máa ṣàárẹ̀ so àyàfi àwọn nǹkan tí wọ́n bá fi ká alágara tẹ́ pé a ní láti gba ọgbẹ́ lọ́nà ṣàlàyé bó ṣe ṣàlàyé rẹ̀ fún wa ni ṣùgbọ́n kọ́ lọ́n sọ̀rọ̀ kan kí nǹkan yẹn kí ìtumọ̀ ẹ̀kan ti yé wa ká máa wá ọ̀nà láti tún tukutu bí ẹ̀ṣọ́ làwọn bá pé méjì tó kó sọ pé òun lọ́wọ́ nà nílẹ̀ abẹ́rẹ́ aláfọwọ́ á sọ fún yín pé ní ṣé Ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà ní tọ́lọ́run sọ ní pé ní Rabbus samawati wal ard Rabbus samawati wal ard Rabbus samawati wal ard wa ma baynahuma fa'budhu wastabir li ibadatihi hal ta'lamu lahu samiyya inú suratu Maryam òun tọ́lọ́run bá sọ pé ní wa huwa Allahu fis samawati wa fil ard pé inú suratul An'am pé òun ni Ọlọ́run ọba ní sọ́mà àti nílẹ̀ ìtumọ̀ ẹ̀ ló ń tún fún yín padà inú súra Maryam wípé ní òun Rabbus samawati wal ard olúwa sọ́mà àti ilẹ̀ tó bá ní òun lọ́lọ́run ní ìtumọ̀ ní pé ní òun lolúwa sọ́mà àti ilẹ̀ òun ní olúwa kí ni sọ́mà àti ilẹ̀ so kò túmọ̀ sí pé òun ó wà ní sọ́mà ó sì wà nílẹ̀ tẹ́yìn fi wá tẹ̀ máa rò pé òkè díwà ti bẹ̀rẹ̀ sí kó túbà dẹ̀ ti ní pọ́síbù pé Ọlọ́run lè wà ní sọ́mà kó tún wà nílẹ̀ náà sọ pé kò sí tọ́lọ́run ò sí á sọ pé ní kò sí tọ́lọ́run ò sí ṣé máa pákìtàn ayé ni ó túmọ̀ sí pé tó bá ní kò sí tọ́lọ́run ò sí Ọlọ́run bẹ́ẹ̀ náà kìtàn ilé ìgbẹ́ ayé ni àbí kì í ṣáyé torí àti pé kò sí Ọlọ́run ò sí lójú kan ó túmọ̀ sí pé ilé ìgbẹ́ náà ayé ni ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa pé sọ àwọn yẹn pé normally Ọlọ́run lè sí bẹ́ẹ̀ á sọ pé mẹ́rin wa tí ó yọ kúrò náà tẹ́ ń sọ pé ní àyàfi bíbá àti bíbá so torí pé ṣètàn bá ti fẹ́ mú sọ àwọn èèyàn nù yóò sọ wọn nù tán ni so tí bá ti sọ pé o fẹ́ kúrò lójú ọ̀nà ọ wọnú gbó bó ṣe máa ti wọnú gbó bí ṣe fara gbá igi tó lẹ́gùn bí máa fara gbá igi tó máa yún lára bí máa fara gbá igi tó ìdọ̀tí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni torí pé tó bá ti sọ fún mi pé ní ìtumọ̀ o lè tu o fẹ́ dúró gbọ́ ìtumọ̀ tọ́lọ́run gbọ́ táwọn àfà tu gẹ́gẹ́ bó lọ́wọ́n bá ṣe tu yánà bí rẹ̀ ṣe tu wípé ní ìtumọ̀ rẹ̀ ni pé ní òun ń jọba ní sọ́mọ̀ òun ló sì ń jọba nílẹ̀ tó bá jẹ́ kó fẹ́ tu pé tí wọ́n pé Ọlọ́run ṣé wá pé méjì ni sọ wọ́n máa ìkẹ́tẹ́ kò sí yóò pọ̀ torí àwọn náà ó sọ fún mi pé ní òkè ó túmọ̀ sí pé tàbá lọ́run bá ní torí náà Ọlọ́run kò sí Ọlọ́run ń bẹ níbi kankan á sì pé ní ó túmọ̀ sí pé Ọlọ́run ń bẹ ní ṣáláńgá náà Ọlọ́run sì ń bẹ náà gbà ẹ̀wọ̀n so tẹ́yìn fi ẹ̀fì mọ̀ pé ní ṣètọ́n ló ń sọ intention yẹn ṣètọ́n ló ń tu ẹnu yín ló ń ṣí ẹnu yín kẹ́ máa wù ló ti fẹ́ fi èrò yìí ló ń dáwọ̀ èrò yìí sí oríṣiríṣi yín lọ́kàn láti lè sọ yín nù torí pé ní Ọlọ́run bá sọ pé ní Rabbus samawati wal ard òun ni olúwa sọ́mà àti ilẹ̀ kódà níbòmí gan yóò kọ̀ dárò kankan ṣèbí ẹ̀yìn tẹ̀síbí tẹ̀síkú sọ́mà àti ilẹ̀ nísìnyí ṣe hàn pé
kò sọ pé òun lolúwa ní sọ́mà àti ilẹ̀ àti tó kò dé sọ pé ní kí lẹ́ ń pè é pé nísìnyí bí sọ́mà àti ilẹ̀ náà lẹ ti rí sìn ẹ̀ fi ṣẹ̀rí pé ọlọ́run bẹ ní gbogbo nǹkan tó ti àti látara pé àìgbọ́tùmọ̀ rẹ̀ èṣù so àwọn sì sọ wípé ọlọ́run ó tún nǹkan rẹ̀ pé ní òun ni olúwa ní sọ́mà àti ilẹ̀ òun lòun jẹ́ olúwa ní sọ́mà òun lòun jẹ́ olúwa nílẹ̀ gẹ́gẹ́ náà sọ pé ní ilahuna fi sama ilahana fi sama ìwọ olúwa wa tó ń bẹ ní sọ́mà ẹ̀rí àti àtẹ̀sí ìyá àti sọ̀pàfẹ́ mẹ́rin wà náà dísè ẹ̀rí kan ti ń jáde fúnra rẹ̀ afẹ́ ànábì sọ pé ní ìwọ ọlọ́run ọba ti ṣe kíni ti ń bẹ ní sọ́mà amúrúkà fi sama àṣẹ rẹ̀ ń bẹ ní sọ́mà ẹ̀rí tó pé ní sọ́mà ẹ̀rí yẹn àdìsí kan tó ló tún gbàkẹ́ ẹ̀rí ọ̀tá sọ ẹ̀sìn ìpọ́nlọ́run ànábì sọ pé ní ìwọ ọlọ́run tó ń ṣe kíni wà ní sọ́mà gẹ́gẹ́ bí ó ṣe wà ní bíbélì tẹ́yìn gan máa ń kà ìgbàlámọ́ amọ̀dù lórí yín bíbélì tó wọn náà máa fi ń ṣẹ́rì tẹ́yìn náà mọ̀ rẹ̀ náà ti fi ń ṣẹ́rì ẹ lọ wà ní Matthew nígbà tí Jésù kàn ní ẹ̀yìn pé ní ẹ̀yìn nígbà tẹ́yìn bá ti fẹ́ gbàdúrà ẹ máa sọ pé ní our Father who art in heaven bàbá wa tí ń bẹ lókè ọ̀run kí ìjọba rẹ̀ ẹ̀rí bàbá wa tí ń ṣe kí ni tí ń bẹ lókè ọ̀run ẹ̀yàn kó wà ní Matthew bẹ́ẹ̀ kó wà ní Matthew ẹ̀ lè jiyàn sí náà ṣé kò sí ní Matthew ni ẹ lọ ka Matthew 6, 7, 8, 9 kó wà ní Matthew náà gbàdí Jésù nǹkan ó ní ẹ̀yin bẹ́yìn nígbà tẹ́yìn bá gbàdúrà ẹ máa sọ yìí pé ní ó ń kọ́ ní bẹ́ṣẹ̀ máa ṣàdúrà ó ń kọ́ bẹ́ẹ̀ káwọn máa ṣàdúrà bí àwọn aláìmọ̀ kan wá ní mẹ́tẹ́yìn bá gbàdúrà ẹ máa sọ pé ní bàbá wa tí ń bẹ lókè ọ̀run so tó nà sí pé ní bíbélì tẹ́yìn gan sọ bíbélì gan jẹ́ kàmọ́ pé òkè ní sọ ọlọ́run wa so ìwọ ohun táwọn àtànàbí náà bá tẹ̀lé ṣe tó ń sọ nínú àdúrà àtànàbí ṣe àtànàbí ní ọlọ́run wa tí ń bẹ ní sọ́mà amúrúkà fi sàmà àṣẹ rẹ̀ ń bẹ ń sọ́mà gẹ́gẹ́ bá àṣẹ rẹ̀ náà ṣe ń bẹ nílẹ̀ so àṣẹ rẹ̀ ń bẹ ń sọ́mà ìtumọ̀ táwọn oríṣiríṣi àwọn nǹkan yẹn gẹ́gẹ́ náà ìsọnù Kùránì ní pé ní in kullu man fi samawati wal ardi illa ati rahmani abida so same surah Maryam ni Ọlọ́run tún ṣàlàyé ní tá à ń sọ fún yín dáadáa pé ní in kullu man fi samawati gbogbo tí ń bẹ ní sọ́mà wal ardi àti ní ilẹ̀ illa ati rahmani abida gbogbo wọn ní jẹ́ ẹrú fún Ọlọ́run ọba àjọkáyé tó sọ pé ní tó bá sọ pé ní ọwọ́ Allahu fi sama òun ni Ọlọ́run ní sọ́mà ọ̀fìlà àti nílẹ̀ kò tó máa sọ pé òun àsọmọ wà nílẹ̀ tó ń sọ ní pé ní òun lòun jọba níbẹ̀ tó ń yẹnu fi sọ ní pé ogun tí ń bẹ ń bẹ ní sọ́mà àti nílẹ̀ wọ́n jẹ́ irú fún wọn. ṣùgbọ́n eléyìí kódà láti sọ pé ní tí làákà yín wà iṣẹ́ ní tuntun kù tí yẹn lè fi mọ̀ náà ni pé kíyàn ní ìmọ̀ ẹ̀sìn torí gbogbo àwọn ayé àkọ́ àtàkàwá kalẹ̀ ó jẹ́ kó kílẹ̀ gan bọ̀ tó dé pé ẹ̀ka láti fẹ́ takò aburú tẹ̀ ń ṣe tẹ̀lé láti gbé ìpèpè aburú yín kalẹ̀ ní kódà kẹtẹ ráwọn ayé mi gan ẹ fọwọ́ bò ní ní consider rẹ mọ́ ní tí ẹ ṣáà fi tó bá ti máa support aburú yín gẹ́gẹ́ bí olórí yín ṣe máa ń ṣe òun náà rẹ̀ àmú jáde gẹ́gẹ́ bí olórí yín ṣe máa ń ṣe Mr. Ghulam Ahmad nígbà tó sọ pé Jésù Ànábì Ìsá ti kú sí India ó sì lo 120 years or 125 ó sì kú sí India so Ànábì Ìsá kò padà wá mọ́ òun lòun padà wá láti wá rọ́pò Ànábì Ìsá láti wá jẹ́ Ìsá ṣe àwọn pàwọn ayé àtọ́nà tó ń àwọn ayé àti ó yẹ pé a padà tú fáwọn èèyàn náà ni pé ní ìtumọ̀ rẹ̀ ni o akọ̀ gẹ́ àyàn lórí àwọn ní ìtumọ̀ rẹ̀ ni pé eléyìí túmọ̀ sí pé bó ṣe máa sọ ní eléyìí túmọ̀ sí pé so yóò sùkú lè yóò yà sọ pé ó túmọ̀ sí tóun fẹ́ tu a wàá sọ pé irọ́ ẹgbẹ́ nu lọ ẹ padà sí tafsir ẹ padà sí àlàyé ẹ tá ní tafsir kò sí tó wà ní tafsir ju hadith tánàbí fi tú ayé Al-Qur'an lọ àbí khabar athar táwọn sàábé ànábì àbáwọn tó kí ó láwọn sàábé tó fi tú ayé yẹn nígbà tẹ́ pé àwọn sàábé àwọn náà gbà ẹnu ànábì tó ń pè ní tafsir ní kò ń sọ̀rọ̀ àfà kan torí pé àwọn adé nínú aburú tó ṣe fún wọn náà ni pé tá a bá sọ pé àwọn àfà sọ pé wọ́n sọ pé ṣé ànábì làwọn àfà ni ṣé wọ́n lè ṣí tùkùtù ni ṣé àwọn àfà bá ń sọ tí ò jọtọ̀ Ọlọ́run àtànábì ṣáà ó máa kó tẹ̀ táwọn sọ ní pé ní àwọn àti òkè ìfẹ́ yín Mr. Ghulam Ahmad yín gan ní tòsí nílẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹ̀ kú tí o ti ju bí a ṣó tiẹ̀ ti pé 200 years gan báyìí ẹ ṣe 100 years ní Nàìjíríà yín báyìí ní last 2 years kọ́ ni àbí last 3 years so Mr. Ghulam Ahmad yín 18 ìtẹ̀lẹ́ ló kú náà 18 ohun kílẹ̀ ló kú náà so kàtí sọ pé 18 to 19 to 2020 kàtí sọ pé well 200 years so ní lẹ́nlẹ́nbẹ̀ẹ́ 200 years lẹ́nlẹ́nbẹ̀ẹ́ ṣe àwọn pẹ́yìn náà ẹ̀ bá àwọn kan táwọn èèyàn tó kọ sínú ìwé rẹ̀ àwọn kan táwọn èèyàn kan tó gba ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ pé the trust náà lẹ́yìn náà tẹ́ fi gbàgbẹ́ ká máa sọ àwọn sàbí ànábì tẹ́ pé wọ́n má bàa dẹ́lu bá dà wọ́n yí ọ̀rọ̀ ànábì kan padà lẹ́yìn rẹ̀ Ọlọ́run bá ti ṣàkómọ́ ló ti pé wọn tó tún yín wọn nu Kùránì àwọn tó kíwó lẹ́yìn wọn wọ́n bàa dẹ́lu bá dà ànábì tó kú gan ó ti ròyìn wọn kalẹ̀ fún wa
pé lẹ́yìn òun àwọn tó bá tún tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé àwọn yẹn àwọn ọ̀nà tó dáa jù. So ṣe ọ̀rọ̀ àwọn yẹn padà sí kẹlẹ́ wo ayàlù ìtumọ̀ tí ọlọ́run tún kọ́ ní ìtì musa gbọdọ̀ mọ̀dún tútù kùtù pé ọ̀kadà nàbí yìí òun ṣe pànàbí nìgbẹ̀yìn ànábì òrùka ni pé ànábì Ìsá ọlọ́run ní ọlọ́run ọmọkọ̀tàlú ọmọsọ̀làbù bẹ́ẹ̀ ìwé ìta máa ń sọ kò túmọ̀ pé wọn kàn èrè pé ní títò tọ́tò wọn sọ pé wọn kàn wọn pa wọn sì kàn ó yẹ pé ní wọn pa wọn kan yẹn kò wà ní títò wọn kàn wọn pa lẹ kó tẹ̀lé lẹ kó ìyẹn la fún àpótò wọn á sọ pé àyìnbọn kan dààmú ni pé pé títò kò ń ṣe májẹ̀mú ní èdè lábáwá ká tó nǹkan papọ̀ bá sọ pé ìjọba mi ṣe oúnjẹ kò dẹ̀ bá mi fọ ìjọba mi ṣe oúnjẹ kò dẹ̀ bá mi fọ abọ́ tí màá fi jẹ ìjọba mi ṣe bá mi jọ rice kaná kò dẹ̀ fọ pọ́ọ̀tì kò wá sọ pé torí pé mi sọ pé kò jọ rice kaná náà kò wá kọ̀ lọ jọ rice kaná sínú pọ́ọ̀tì tó dọ̀tí tó bá ti wá jiná kò ṣàlọ́ fọ pọ́ọ̀tì yẹn kí ni àpè ọ́ á sọ pé ó ti ya wèrè ni á sọ pé àbíkà sọ pé ọpọlọ rẹ ó mú yàn pé bí ọyàn ọjọ́ kan pé ló mú kì í sì máa ṣe bẹ́ẹ̀ ni àìtó mi yẹn kò túnmọ̀ sí pé kò mi tí mò ń sọ ni pé ní kókó lọ ṣe ráìtì lẹ́yìn tó bá ti wá sí tán kò yà á lọ fọ pọ́ọ̀tì tó lè fi ṣe ráìtì so àìtó èdè kò ń ṣe má jẹ̀mú inú èdè kankan ká máa ṣe àṣọ nídìí lábọ́wá tètè gbọ́dọ̀ wá sí pé àmọ́kọ̀tà ló máa sọ̀rọ̀ àbúrò túnmọ̀ sí pé wọ́n kàn á mú fún nínú ayé Al-Qur'ani mi náà pé Ọlọ́run bá gan sọ pé ní inú Suratul Ahzab pé ní kò láyé ń fa akúmọ̀lẹ̀ fẹ̀rọ̀rù ìfarọ́tún minal mawti awil qatl Ọlọ́run ní lójú ogun ẹ̀sìn kò lè ṣe yín láǹfààní ẹ̀yin mùnáfíkì pé ẹ sákò lójú ogun ẹ̀sìn kò láyé ń fa akúmọ̀lẹ̀ fẹ̀rọ̀rù ìsákò lójú ogun ẹ̀sìn ò lè ṣe yín láǹfààní ìfarọ́tún tẹ bá sákòrò minal mawti lọ́wọ́ kú awil qatl àbí kọ́wọ́ kọ́pa yín tàà sọ pé ní Ọlọ́run ò tó ìgbà náà tó ń jẹ́ Ọlọ́run sọ pé ní tẹ bá sákò òfin kú àbí kọ́pa yín ó túnmọ̀ sí pé tẹ bá sákò òfin kú kẹ́pẹ́ ti kú náà láti bá kú ẹ̀ṣẹ̀ á sákò kọ́pa yín ṣé ẹni tó ti kú máa ń sákò ṣé ẹni tó ti kú tẹ́lẹ̀ ó ṣe máa ń sá fún pé kọ́pa pọ̀ wọn ìbí fẹ́ pé tó yẹn so àwọn la fẹ́ jẹ́ bẹ̀rẹ̀ ni a sọ pé nítorí Ọlọ́run sọ pé ní infarop two million cost ìlàwọ̀ remote tẹ bá sá kúrò fún pé kọ́pa yín àti ikú tó máa ń wá lẹ́yìn pípa so àánà á rí i pé ó clear mbẹ tẹ́lá wo àwọn ayé alùpàá ó wá ẹ̀rí wá pọ̀ nìkan ni tẹ́pọ̀ náà wò àwọn nǹkan tó yẹ kòtò rárá kòtò tí ó lẹ̀ pé agbẹ́ ìtumọ̀ rẹ̀ yé so kódà ẹ wá wo ọ̀rọ̀ ìtànà bí tó ṣàlàyé fún wa gan nípa pé ọ̀rọ̀ ogun kú Ọlọ́run ti pé ní mímbà àríwá sí yàtí yóò sí bí àwòdè tẹ́lá fẹ́ pé ogun òkú ẹ pín ogun ẹ̀ lẹ́yìn ìgbà tẹ̀tí pé wà sí ìyà tó ṣe kí láwájá bá ń fún lílé owó mi gangan báyìí bá mi ṣe báyìí àti gbèsè tẹ́ sàn nínú owó rẹ̀ lẹ́yìn méjèèjì nǹkan tó pín ogun láti gbìyànjú àtọ́lọ́run tó para rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin bó ṣe tó náà nìyẹn mímbà àríwá sí yàtí yóò sí bí àwòdè lẹ́yìn wà sí ìyà rẹ̀ tẹ́tí mójútó àsọsílẹ̀ rẹ̀ tẹ́tí mójútó àti ogun àti gbèsè rẹ̀ kò ń ṣàwọ́ sílẹ̀ pé ẹ pín ogún mi báyìí fáwọn ọmọ mi báyìí ọmọ eléyìí irọ́ tẹ̀yìn táwọn òyìnbó táwọn onímọ̀ ẹ̀sìn táwọn ń pín o tó yí tó bá yẹ pé ìtumọ̀ rẹ̀ ni Ọlọ́run ni mo sọ pé ẹ pín ogún rẹ̀ lẹ́yìn àsọsílẹ̀ rẹ̀ á sọ pé wáyé pé àti pín ogún yẹn pẹ̀lú àsọsílẹ̀ rẹ̀ ogún ọ̀la tó kò dáwẹ́ pín èyí tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ni pé lẹ́yìn àwọn nǹkan tó ṣe kí ni lẹ́yìn náà àwọ̀ sí àti mọ̀túnmọ̀ rẹ̀ nẹ́sìn tiwa so ẹ fún ilé rẹ̀ ẹ fún ilé lè so ẹ wá san gbèsè rẹ̀ lẹ́yìn náà torí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún pàápàá jùlọ so kò lè sọ pé kọ́ fún wọn ní nǹkan báyìí ṣe ṣàkóso ogun ẹ̀ bọ́lọ̀ ṣe fẹ́ Ọlọ́run ní lẹ́yìn ìgbà náà nìkan tó ṣe kí ni kọ́ tó gbọ̀ngàn rẹ̀ àwò tó bá yẹ kí bọ́lọ̀ ṣe tó yẹ náà ni láfi wọ́n tẹ́ pé ní o ṣe tún náà wọ́n ní àdìsí báwò yóò náà ti rí pé tó bá dé sádìsí náà àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ọkọ̀dà bára inú náà nítorí pé ní ànábì ló wá ṣàlàyé kan wá fún wa nígbà táwọn bí ó pin ogun tí ó pin ogun kù báwo ló ṣe pin mi bá àdìdé ní wàwàsíyà kọ́kọ́ sọ gbèsè kó tó máa ń pín wàsíyà bí sàlárì máa kọ́ fi ń bẹ̀rẹ̀ Ọlọ́run sì tẹ̀rẹ̀ wọn lẹ́ẹ̀mẹ́rin pé wàsíyà torí pé òun ló ń tẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin kò túmọ̀ sí pé ìtòtọ́ Ọlọ́run tó yẹn ni Ọlọ́run fẹ́ ká tó wọ́n mọ̀ ṣe náà ni ó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó jẹ́ aláìmẹ̀sìn aláìṣìnẹ̀yàn aláìlẹ́kọ̀ọ́sọ́ Ọlọ́run àtànábì rẹ̀ tó kọ́ àwọn yòókì ńlẹ́kọ̀ọ́sọ́ àtànábì Ọlọ́run ti wé àìlẹ́kọ̀ọ́sọ́ àtànábì náà ni pé kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wa kakọ́ ti ikún abẹ́rẹ́ rí báyìí so anabi Ali ó ní àwọn èèyàn máa ń lérò pé wàsíyà tọ́lọ́run sọ yẹn òun ni ó ṣáájú ṣùgbọ́n ra'aytu Rasulullah sallam yuqaddimu ad-dayn qabla wàsíyà òun máa ń rí anabi sallam wípé ní ogún gbèsè ló máa kọ́ ń san ṣáájú ogún ọwọ́ àsọ́kà anabi takò Ọlọ́run ṣùgbọ́n sọ́ka gbọ́ná ká lè tèmọ̀ pa ètè lẹ́ńkẹ́ fèrè nísinsìn tó bá di sọpá anabi ntọ́lọ́run mú wa kọ́ ló ń ṣe o
ọ̀dọ́rọ̀ ní kò ṣe eléyìí ọlọ́run ní kó kọ́kọ́ sọ wá síyàwó ogún ànábì ẹ̀kan pín wọn ìwọ kọ́ sọ kọ́ sórí ibú so tó túmọ̀ sí pé ní ànábì ni ó kọ́ wa ní Kùránì so tó lè tẹ́ ń túmọ̀ sí fáwa yìí pé ní lórí ọ̀rọ̀ àìtàn sọ yìí pé ní títò kò ń ṣe májẹ̀mú lákè tó ní bọ́lá ṣe tó yẹn náà ni ànábì òṣèṣe tẹ̀wá ń ti gbọ́ lọ́wọ́n sọ pé ọmọ kọta lu ọmọ sọ̀rọ̀ lẹ́yìn náà gan ṣé ó tako ṣó bá ọ̀rọ̀ jẹ ni nígbà tí àìtò bá ti bọ̀rọ̀ jẹ́ nígbà tí títò bá ti bá ohun táwọn sọ láti gbọ́ yé pé kò so àti gbọ́ yé àti gbọ́ tọ́lọ́run sọ bẹ́ẹ̀ pé wọ́n kàn wọ́n rẹ̀ wọ́n pa wọ́n kàn wọ́n pa so ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n pa wọ́n sì kàn ẹ̀yin náà tẹ̀ ń jambala ẹnu ẹ̀yin amadé àṣẹ ògbè wọlé ayé yín lẹ́ máa ń tò bó ṣe kẹtò tẹ bá ń sọ ọ̀rọ̀ ẹ máa ń tò bó ṣe kẹtò ń ṣe gbogbo rẹ̀ so torí pé ní ilé ayé àlè mórí tó nǹkan pé ogun àwọn ọkọ tí ó bá ní ìtumọ̀ káà ń tò kún ṣọ́nà ká tó ètò tó èèyàn fẹ́ kọ́ ní ìsìn tó wáyé ẹ̀kọ́ ọkọ̀ ṣe linted ẹ̀kọ́ ọkọ̀ ṣe kìíní kan kò wá tí ó bẹ̀ ilé ó dà o bí àwọn ọkọ̀ tó wáyé kò ní ìtumọ̀ mú wa ní fẹ́ tòwé skul jọ ń sìn fẹ́ tòwé skul jọ fọmọ wọn á ní kí ló ń jẹ́ mo fẹ́ arrange ìwé sí àbí kí ni ká ṣe pé ná bí èèyàn fẹ́ ká aṣọ sínú wardrobe àbí sínú báàgì ó wá ní torí náà bàtà ló máa wà nísàlẹ̀ wọ́n kó bàtà sísàlẹ̀ sọ́ọ̀kì ló máa ń tẹ̀lé ó kó sọ́ọ̀kì sórí bàtà ṣòkòtò ló máa ń tẹ̀lé ó ká ṣòkòtò kíní kan ló máa ń tẹ̀lé ṣòkòtò ó ká aṣọ inú ló máa ń ká ó wá fìfìlà sórí téńté sọ àwọn tí wàá rí kí bó ṣe máa ń ṣe nìyẹn wá bí ó ní àṣà ìrí kí bó ṣe kóhun tó nìyẹn ẹ̀wọ̀n kí wọ́n sọ wọ́n fún lórúkọ sínsìn pé ìyá nítò tòtòrí pé kò sẹ́ni tí ò mọ̀ pé àwọn kan wà kò ní ọdún kan à ń tò ìwà ìbálàgà ìwà ìṣàìrónú àìṣèlàkà ètò ni so irú ẹ̀ náà ni àìṣèlàkà ètò náà ní kẹ́yìn kẹta kú pé ọ̀dọ̀dọ̀ kan lọ́n tò ṣùgbọ́n tó yẹ pé tẹ́ ẹ̀ bá sọ bẹ́ẹ̀ yóò tako ntẹ̀ ń ṣe kò ní ntẹ̀ ń sọ pàánà bí yín sáà kò kú yẹn àyà yẹn yóò clear dandan ní kẹ́ gbà pé kò kú lóòótọ́ fún wọn sì kán lóòótọ́ ṣùgbọ́n tó yẹ pé ẹ̀yin ti gbà níwèé tí pàánà bí yín sáà kú wọ́n sì kàn lẹ́fi sọ pé àyà yẹn láti bàjẹ́ ọ̀nà tẹ́sí gbà bàjẹ́ náà ní kẹsàn pé Ọlọ́run ṣáà tó ṣùgbọ́n náà la fi ń sọ pé ẹ̀sọ́ pé Ọlọ́run ò sí ní sọ́mọ̀ torí pé ní o sọ pé òun bẹ ní sọ́mọ̀ òun náà lọ́wọ́ tí ń bẹ sọ́mọ̀ àti tí ń bẹ nílẹ̀ a sọ pé ṣé ẹ̀yin ògbọ́n tó sọ́mọdé lẹ́yìn àbí ẹni tí ó rí òpè tó ní àrìndín níyìn àbí wèrè níyìn tẹ́ ẹ̀ fi mọ̀ pé ní Ọlọ́run lòun lọ́wọ́ ní sọ́mọ̀ òun lọ́wọ́ nílẹ̀ òun túmọ̀ sí pé ó wà ní sọ́mọ̀ ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí àánà ṣe mọ̀ pé ní a lè sọ bẹ́ẹ̀ pé níbàdàn èmi náà ni tọ́ba sọ pé ní yóò àpòjú èmi tí mo tẹ̀ ń wá tí mo fẹ́ mú wa wọ́n sọ pé ní bàbá yẹn òun nìkan ní Ìbàdàn òun nìkan lẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé ó pín rẹ̀ sí méjì so wọ́n sọ pé ní ẹnu ẹ̀ka Ìbàdàn ẹnu ẹ̀ka Èkó bí alẹ́ bàbá dédé àbí gbogbo àwọn fẹ́rẹ́ àbí Jagaban ní Tinubu nìsín ibo lẹ́nu ẹ̀ ọ̀ka so ní náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè nílùú tiwa yìí so ẹnu ẹ̀ Ọlọ́run fẹ́ nu ẹ̀ka ọ̀rọ̀ ni Ọlọ́run fún ní ìka ọ̀rọ̀ ẹnu so gbogbo ẹ̀yin tẹ́ ń dàmàrà yín lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ lọ panu mọ́ ó tún débẹ̀ náà ṣe ń pariwo bá end bad government ṣe sọ end bad government lórí àwọn ṣáájú tiẹ̀ tó bá jẹ́ pé yẹn lè fẹ́ mójútó rí i pé lẹ́yìn tí Tinubu bá tún kúrò ń bẹ̀ tún continue do worst government lẹ́gàn never continues tó pé ní kò sẹ́ni tó lè tó Nàìjíríà yín torí ẹ̀yin gan fúnra yín gan tẹ́ ń parí bad government gan ó yẹ kó ti end ẹ̀yin gan látara bad character and bad behaviour ti yín gan àbẹ́yìn èwo nínú yín ni ò ń ṣe ṣìnà èwo ní yín ni ò ń mọtí èwo ní yín ni ò ń jalè ní òkè ẹni tí ò ń jalè company ẹnìkan company kan tó padà run down tó bá ń bẹ nínú àwọn tó ṣokùnfà company yẹn fi run down ìwọ náà ló dájú pé ní ìwọ náà ó run down gbẹ̀yìn náà ó tẹ̀sí létí run down mo fi tí ara mi gbọ́ báyìí ni wọ́n pe company yẹn ní sọ́hàlà lọ́nà ayé yín báyìí tí ẹ máa ń lọ sáyé láti Òṣòdì lọ́wọ́ ọ̀tún báyìí ẹ̀ẹ́dì company yẹn ó ti wà ń bẹ̀ kí ló company yìí o tẹ́lẹ̀ máa ní ìrántí company yẹn ọ sọ pé nígbà kan yẹn ni wọ́n máa ń dì pẹ̀lú anything structure engineering company ni so ẹ fẹ́ construct nǹkan fún government fún nǹkan so ọwọ́ alẹ́ nìkan ó sì já ẹni sórí kàtà trailer àbí kílẹ̀ ń pè ó kún bám wọ́n sì ní kó àwọn driver ni o kó rò lọ sí ìtọ́sí lọ́tọ́sí fẹ́ lọ tà àwọn àbá àgbàlagbà tó ti ṣe ń company yẹn tó ti wá dàgbà tán bí mo bẹnu márùn àtẹ́mi lọ bí iṣẹ́ lọ́n lọ síbẹ̀ pé ọ́n ní káwọn máa wálẹ̀ ẹ̀kan káwọn máa gbowó oṣù torí company yẹn gan kò lè sanwó oṣù mọ́ tó sì ní owó dé tó ní owó gidi tẹ́lẹ̀
tẹ́kun wọn sọ pé ẹni tó ní ibẹ̀ òyìnbó tó ní ibẹ̀ àwọn ọmọ Pakistan ni àbí nǹkan ni ó sọ pé owó ọdún 30 years owó oṣù yìí òun lè san lẹ́ẹ̀kan náà. So company yẹn wá run down àwọn ẹnìkan ọjà irin sórí kìíní fún un ó dẹ̀ wá irin yẹn lọ ibi tó ń ran kò débẹ̀ ó sì di bí ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ó sì wá já mọ́tò wọn síwájú company wọn pé tọ̀ ẹgbẹ́ ilé yìí ó lọ tán nìyẹn. ó lè ní àbíkan ṣe lè tíyẹn bá jẹ́ president ìlú báwo ni ó ṣe ṣèlú náà ẹ máa bu ẹyin fúnra yín gan ẹgbẹ́nu lọ irú yín Ọlọ́run yàn fún yín nígbà tí bá sì ń rí bẹ́ẹ̀ ṣe rí àwọn tó rí bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa yàn lọ fún yín náà so ẹ dàdí pé bí ẹni bá gan bẹ̀rẹ̀ nìkan rí bákan ìyẹn kọ́ni tọ́bí kọ̀rọ̀ mú yàdí bẹ́ẹ̀ ni so lórí ẹ̀yin ọ̀rọ̀ Ahmadiyya yín yẹn so òun ni ẹ̀dánilẹ́kọ̀ọ́ ta ṣe fún yín wípé ní Ọlọ́run bá sọ pé ní Rabbus samawati wal ard òun ni olúwa sọ́mà tilẹ̀ so ìyẹn ló ń tú àyà yẹn wípé ní kò túmọ̀ sí pé òun bẹ sọ́mà òun bẹ ńlẹ̀ lẹ́yìn náà gan wá dúró àdìs tẹ̀yìn ìṣàlàyé mọ̀kan nípa rẹ̀ tánà bí ìkànlá kà fún yẹn pé Rabbuna alladhi fis sama olúwa wa ti ń bẹ ní sọ́mà ó ti clear olúwa wa ti ń bẹ ní sọ́mà tó yà bí kò sí sọ́mà ní ànábì sọ pé Rabbuna alladhi fi kulli makan olúwa wa ti ń bẹ ní káàkiri sọ́mà láyé rẹ̀ wá àdìs ó clear ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ járíà lọ́wọ́ ẹrúbìnrin pé ní aina Allah ànábì fẹ́ tẹ́sì rẹ̀ pé ìbúrọ̀ Ọlọ́run wa ó ní fi sọ́mà fọ́kọ̀ sọ́mà ó ní Ọlọ́run bẹ lókè sọ́mà ànábì sọ fún sàábé tó jẹ́ ẹrú fún tó jẹ́ olówó rẹ̀ pé ẹ̀yin tí kàá fa innaha muslima àti kó tó dáhùn ànábì ní faman ana tààlẹ̀ mi ó ní anta rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni wà ànábì ẹ̀yin tí kàá fa innaha muslima tó ilé ìkàlẹ̀ ilé tí mùsùlùmí lélẹ̀ yà mú mùsùlùmí lẹ́rú kí ni ìdáhùn rẹ̀ Ọlọ́run gbàtọ́lá ní àyìnà níbo ó ní fi fọ́kọ̀ sọ́mà lókè sọ́mà. A ti ṣe fídíò kan lórí àwọn ẹ̀rí tó pọ̀ lórí àwọn eléyìí so a lè wo first link bá kọ́ ṣe ẹ̀ so lórí yẹn a kàn fẹ́ fi ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tẹ́ǹsì pé Ọlọ́run bá ẹ jẹ́ mú Kùránì tẹ́sí báyọ̀ àwọn ọ̀rọ̀ ayà Kùránì wọn tó máa ń tún yẹn àwọn Ahmadiyya yẹn àwọn tẹ̀síìrù bú àwọn sukutu rẹ̀ wọ́n ti tú kalẹ̀ síbẹ̀ so àwọn wọn máa ń kà so ẹ yẹ kí n fi Kùránì wọn hàn yín kẹ́ lè ṣọ́ra náà. So Quran yẹn ti mú wa Quran yẹn ni the whole Quran o mọlọdàmọ ní Nàìjíríà ni o ní káàkiri ni o ọdàmọ ẹ máa rí so the whole Quran with English translation and commentary Mawlana Muhammad Ali so Muhammad Ali ní àwọn afa àwọn tó máa ń tún Quran tó pẹ́tipẹ́ ni o Yusuf Ali náà bákan náà Yusuf Ali náà a ti sọ lórí tiẹ̀ náà òun náà ní Quran tó náà tú tó tẹ̀ tó wà wáyé accepted nípa pé bó ṣe tú so nípa pé bó ṣe tú English yẹn ni bó ṣe tú Quran yẹn sọ̀rọ̀ gbà dáadáa ṣùgbọ́n àwọn kọ́mẹ́ àwọn tukutu tó tú nípa àjàgbá Ahmadiyya ó burú gan ó burú jáì bí kò sọ pé Islam ó sọ pé ìbú ẹ̀sìn tó bá jẹ́sìn náà ní ẹ̀sìn òdodo so kò sí nǹkan tó lè sọ yìí ká máa sọ pẹ́sì kan ó wà nù ilé náà sọ bẹ́ẹ̀ pé ó gbẹ̀sìn ní so wọ́n sọ pé ní Ahmadiyya Anjuman Ishat Islam Lahore so làwọn ti Lahore section yẹn Ahmadali so wò mo tẹ̀síwárí another Quran verse Quran mi tọ́tù wá fi ṣe ìrújú wọ́n fẹ́ fi tutù kùtù wọ́n ní Ọlọ́run sọ pé ní English ló kọ síbẹ̀ pé ní ok gẹ́gẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn ni wọ́n á ṣàlàyé lórí verse yẹn ó ní pé ayé Quran tá a máa fi ń dá wọn lẹ́kọ̀ọ́ tó dẹ̀ sí pé ní òun gan ò rí ìdáhùn fún tẹ́ni tó bá gbé ìbò dáadáa á yóò mọ̀ pé kò rí ìdáhùn fún ṣùgbọ́n ó kàn fẹ́ fi fún wa ní ìgbà orí ara wọn pé táyà ilé wa sọ báyìí ẹ lè tó wá sọ báyìí nǹkan so àwọn àṣọ ìpa nàbì sọ̀rọ̀ ṣe jẹ́ kàmẹ́ pé ní Quran ò ṣe fi gbá orí ara wọn tó bá ti lè rí ìdáhùn fún ilé tó dẹ̀ sí pé ní Quran ò lè ṣe fi gbá orí ara wọn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ti kílẹ̀ pé ìgbèpè tó ń pèpè sí ìṣìnà ni ìrò pé ó yẹ kó orí ilé náà tú kò yẹ kó fi orí ara wọn gbára wọn tí ẹ kò yẹ kó ìforí kò wá ní gbára wọn eléyìí tí wọ́n ṣe ń bí ìfẹ́ ṣe kí ni ìtakò ànábì tánàbì ti kìlọ̀ fún wa ni wọ́n á fi wo ọ̀nà tó fẹ́ gbà yọ wọ́n á ní tẹ́ pé àwọn kì í níyìn Allahu Akbar so má sọ yẹn pé ẹni tí ò bá ní ìmọ̀ jinlẹ̀ tí ò rẹ̀ gbọ́n àwọn kì í níyàn lè sọ́ di ọ̀dẹ̀ tó ń ṣe bóyá pé láàfáà ẹ̀sìn tó kọlá èmi ti bá wọn ṣe dìbò tó pé Ọlọ́run ti jẹ́ kí n rí gbogbo nǹkan
tí ó bá ní ìmọ̀ tẹ́kọ́ tó bá ti ń gbèrú yẹn wá àtọ́kẹ́ wa kí ni lọ káyà báyìí Al-Qur'ani sọ báyìí hadith anabi báyìí báwọn afárá àwọn alábàáṣe máa lọ lábàá wọn ni ẹ lọ ka nǹkan báyìí kẹ́ ẹ mọ̀ kébi nǹkan túmọ̀ sí nǹkan ni kọ́kọ́ lábàá yẹn kọ́ yẹ yín náà kàtí èsì kẹsàn-án àwọn àbẹ̀wò ní Qur'ani bọ̀ so tó o dẹ̀ tí wọ́n wáìs wọ́n dà wọ́n sọ ẹ́ dọ̀dẹ̀ so ẹwu tó mú yọ ní ìbàyẹ̀ ẹ̀ kì í kà ó mú Al-Qur'ani tọ́lọ̀ láyà táwọn fi dá wọn lẹ́kọ̀ọ́ ní àwọn ẹ̀rí bọ́lọ̀ ń bẹ́ lókè Suratul Mulk Tabaraka tamankan ẹ̀yìn kọ́ lọ́n sọ pé ní amintum man fi samai an yakhsifa bikumul ard ṣé ọkàn yín balẹ̀ yìí pé ṣọ́kàn ọlọ́run bá àwọn kẹfẹ́ rí sọ̀rọ̀ ni ó ní ṣé ọkàn yín tiẹ̀ balẹ̀ ní àwọn olùkọ́ báyọ̀ lọ́wọ́ ìṣòro lọ́wọ́ máa fi jùlọ pọ̀ ní àwọn tiẹ̀ ronú ọlọ́run ní ṣọ́kàn yín tiẹ̀ balẹ̀ ní wípé ẹni tí ń bẹ ní sánmọ̀ ọlọ́run tí ń bẹ ní sánmọ̀ kó yẹ ilẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ ṣọ́kàn yín tiẹ̀ balẹ̀ ní ilẹ̀ tẹ́ fi ń rìn yìí ẹ̀ pé ọlọ́run ló ní ṣọ́kàn yín wá balẹ̀ pé ọlọ́run tó bẹ ní sánmọ̀ kó yẹ ilẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ ó kílẹ̀ kápọ̀ ọlọ́run fún rẹ̀ jẹ́ kàmọ́ pé gbọ́dọ̀ ń wà sánmọ̀ kò wá rẹ̀ ó wá tu òun nìyí Suratul Mulk. So the kingdom of God look to the kingdom. So Suratul Mulk lawa the kingdom. So Suratul Mulk tawa ní the kingdom tó pé ní the kingdom yẹn. So ó ti sọ àwọn ọ̀rọ̀ kan síwájú ẹ̀mí tẹ̀ ní ìyẹn kọ́ ló kọ́ mi sìn bí tí mo okay. So wá tú verse àmì tún mọ́ fi sàmà yẹn. So àmì tún mọ́ fi sàmà yẹn tó jẹ́ kúrò ń jẹ́ verse 16 wọ́n ní ọlọ́run sọ pé ní do you feel secure that he who is in the heaven English ṣe náà do you feel secure that he ẹ̀yin ọlọ́run who is in the heaven tẹ́pọ̀ ọ̀run ló wà will not make the earth to swallow you up pé kò ní kò tẹ̀ ní pé kò ní ṣé ọkàn yín balẹ̀ pé kò ní jẹ́ kí nílẹ̀ kó gbé yín mì then lo it will shake nígbà tí ilẹ̀ bá ń ṣe kí ni tó ń mì tẹ̀mó tó ń mì tó ń lọ tó ń move yẹn pé kí àtúkọ̀ èkó mú yín ọlọ́run tó repeat lẹ́ẹ̀kan sí amintum man fi sama ṣẹ́tù àbí or do you feel secure that he who is in heaven ọlọ́run tó repeat will not send on you a violent wind an yumsila alaykum hasiba wa sata'lamuna kayfa nadhir will not send on you a violent wind then shall you know how was my warning that is how truthful was my warning nàlẹ́ àríkò òdodo ni ìkìlọ̀ tọ́lọ́run kìlọ̀ fún yín látẹnu òjíṣẹ́ rẹ̀ ẹ wá wọ àyà yìí ìkíni ibẹ̀ ló ti ṣàlàyé ó ní God is spoken of here as being in heaven níbi footnote ni o God is spoken of here as being in heaven ọlọ́run ọba ní ìbàyí wọ́n sọ wípé ní ọ̀run ló wà elsewhere ṣùgbọ́n níbò míì ẹ̀rí tó túmọ̀ sí pé kò rí ọ̀rọ̀ rẹ̀ kò rí nǹkan tó yẹ fi sọ pé àyà yìí clear pa ó lè sọ pé kò rí bẹ́ẹ̀ ó wá ní elsewhere ṣùgbọ́n níbòmíì he is spoken of as being in heaven and earth alike wọ́n sọ pé ló ń bẹ ní ọ̀run àti ní ilẹ̀ bákan náà ìyẹn ní verse 43-84 so wọ́n sọ pé ń bẹ lókè ọ̀run àti ní ilẹ̀ bákan náà tó sì jẹ́ pé ní ìtukùtù ló tú torí pé ní 43-84 yẹn ẹ kà lọ síbẹ̀ ẹ̀rí kò tẹ̀ tún ṣe sọ́wọ́tò àní àmì sọ́wọ́tò àní àmì verse 6 ni chapter 6 ni jáde tèmi tẹ̀ ń tu torí ọtún yẹn náà pé chapter 6 pé ọwọ́ lẹ́dí fi sọmọ́ ọwọ́ lọ́wọ́ fi sọmọ́ tó lọ́wọ́ òun lọ́wọ́ bá ti ń bẹ ní sọ́mọ́ àti ilẹ̀ so kò make commentary ọ̀kan lórí yẹn mo ti rí so ó wá 43-84 tó jọrú ọ̀rọ̀ ìtọ́lọ́run sọ́nu sọ́wọ́tò àní àmì verse 6 yẹn òun ló ń rìfà sí ibẹ̀ pọ́sọ̀ pọ́lọ́hún bẹ ní sọ́mọ̀ àti nílẹ̀ bákan náà ẹ̀ á wo àṣìgbọ́ o bí atọ́lọ́hún sọ nìyẹn o 43-84 so ẹ̀ rí á wò káàfin mọ̀ pé so àti 143 so 84 bẹ̀ ń sìn wọ́n ní Zukhruf nìyẹn o verse 84 ẹ̀ á wò ọlọ́run ni wa huwa alladhi fi as-samaa'i ilahun wa fil ardi ilah wa huwa al-hakimul alim English ẹ̀ ń fẹ́ ka yìí òun tó tú fún rẹ̀ nífẹ̀ẹ́ ka bó ṣe tú gẹ́lẹ́ òun ni ẹ̀ ká lọ gẹ́ẹ̀tì kan ní gáàwò ṣe ń túmọ̀ tó yàtọ̀ sí tó wà náà ó ní and he ẹ̀yẹn ọlọ́run it is who is God in the heaven and God in the earth and he is the wise the knowing
fẹ́ gbóhùn tẹ̀ ṣe tu gan torí ètí tú kan wà náà ọdún tí wọn ti ṣàlàyé láwọn fídíò kan tipẹ́tipẹ́ wípé ní bá ṣe máa ń lo English wọn mọ̀ ọ́ lò gan tí ó ṣàfi tí ó ṣe yẹ pé ìwọ̀n aláìmọ̀kan ara wọn wọn ní kọtẹ̀sí rẹ̀ ọ̀rọ̀ àlàyé táwọn mọ̀ làwọn máa tú kó lè bá ẹ̀sìn wọn mu. Wallahu fi samai ilahun wa fil ardi ilah òun ni Allah wa huwa alladhi fi samai ilah òun lẹ́ni tó jẹ́ pé ní sánmà òun ló jọ́ lọ́hùn bẹ́ẹ̀ wa fil ardi ilah nílẹ̀ òun náà ló tún jọ́ lọ́hùn wa huwa al-hakimul alim òun lọ́ba tó gbọ́n jùlọ tó sì mọ̀ jùlọ. ó tún wá túmọ̀ sí pé òun lọ́lọ́hùn ní sánmà tí wọ́n ti délẹ̀ ọlọ́hùn mi tù ní tí ó bá láàka ìmù ẹni tó ìrẹ́ pé gọ́mọ̀ pé ìtọ́lọ́hùn sọ ni pé ní òun lòun jọ́ lọ́hùn ní sánmà òun lòun tún jọ́ lọ́hùn nílẹ̀ ìtumọ̀ rẹ̀ ni. mi ti rò pé sọ́tọ̀ ní àmì gọ́lẹ̀ tí lọ́tẹ̀ ń tú ni pé ní ọwọ́ Allah fi sọmọ́tò lọ́bù ní ìmọ̀ pé sọ́tọ̀ sukuru fún ni gbàgbé ti ká ti pẹ́. so ṣé ó túmọ̀ sí pé ọlọ́run ti di méjì báyìí àbí tó ń túmọ̀ sí pé ní tọ́lọ́run sọ pé ní òun ọlọ́run ọba ní sọ́mọ̀ gbẹ́túdélẹ̀ náà òun náà ọlọ́run. ẹgbẹ́ wọn náà sọ pé ní in kullu man fi samawati wal ard odò tí máa ń tún bẹ ní sọ́mọ̀ àti nílẹ̀ illa ati rahman abdan gbogbo wọn ló ń jẹ́rú fún ọlọ́run ọba tó ń jẹ́rú fún ọlọ́run ọba bàjẹ́ yíyan bá sì ń jẹ ẹrú fún Ọlọ́run so ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn tí ń bẹ ní sọ́mà àti nílẹ̀ ń jẹ ẹrú fún Ọlọ́run torí pé òun náà lọ́lọ́run lókè òun náà lọ́lọ́run nílẹ̀ kò túmọ̀ sí pé Ọlọ́run tó ń sìn lókè òun náà tún wá ń sìn Ọlọ́run ẹ̀mí nísàlẹ̀ torí pé a sọ pé òkè tábàtẹ̀ má so torí pé àwọn náà wá sọ fún wọn pé òkè kára bí ní ìbéèrè so tó bá yẹ pé intention ni pé àyà yẹn fẹ́ takora wọn so ṣáàṣọ ìpè ní Ọlọ́run ọba tó ń sìn sọ́mọ̀ yàtọ̀ sọ́lọ́run tó ń sìn nílẹ̀ bí ṣọ́lọ́run gan gbọ́dọ̀ sọrú rẹ̀ ṣọ́lọ́run gan lè sọrú rẹ̀ ẹ má jẹ́ kí wọ́n ṣọ̀rọ̀ sọ̀járí ẹ̀yin pípò yìí Ọlọ́run gan ò lè sọrú ẹ̀ tọ́lọ́run ọba tó mọ̀ ni ẹ wàá mọ̀ pé àyà lọ́kàn wá ní ìgàn Ọlọ́run tí wọ́n fi ń da ilẹ̀ kan torí Ọlọ́run ọba inú àmì inú èèmọ̀ tó fi sínú ọ̀rọ̀ rẹ̀ kan wá ní pé ní tó bá sọ ọ̀rọ̀ kan yóò wá fi tí yóò jẹ́ ìbáwí fún gbogbo àwọn tá a fẹ́ fún ọ̀rọ̀ yẹn ṣe àṣìlò tá a fẹ́ lo ọ̀rọ̀ yẹn fi sọpọ́tì aburú àwọn fi ọ̀rọ̀ yẹn fi tako ayé Al-Qur'ani mi bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ yẹn fẹ́ ṣì í tú wọ́n fẹ́ ṣì í lò wọ́n fẹ́ ṣì í mú wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn ọ̀hún lọ́wọ́ fi ṣe tí wọ́n máa fi pe àwíjàre fún aburú wọn inú Qur'ani Ọlọ́run yóò fi ihun tí ó máa dá wọn lẹ́kọ̀ọ́ sínú rẹ̀ torí pé inú Qur'ani tó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ síbẹ̀ fún yín tó yẹ kó bó ṣe máa ń wà káàkiri inú ayé àtọ́kù nìyẹn òun náà ní pé ní so bó ṣe máa wà láwọn ayé Al-Qur'ani káàkiri nìyẹn Ọlọ́run àti kúnnú huwal hakimul alim òun lọ́ba tó ń gbọ́n jùlọ òun lọ́ba tó gbọ́ngbọ́n ìyẹn ni pé ní òun lòun gbọ́ngbọ́n òun lòun mọ ìdí tí òun fi sọ tó wà alim òun lòun nímọ̀ jù òun lòun mọ tóun sọ tóun bá sọ pé òun lọ́ba ní sọ́mọ̀ òun bá nílẹ̀ ọgbọ́n òun tó ń bẹ́ẹ̀ nínú ọgbọ́n òun tí ń bẹ́ẹ̀ náà ni pé ní òun náà ní lọ́ba lókè nígbà àwọn èèyàn jọ́sìn fún lókè sọ́mọ̀ òun náà nígbà àwọn èèyàn jọ́sìn fún nílẹ̀ gẹ́gẹ́ báyà lọ́pọ̀ ṣe ṣàlàyé fún wa nínú Suratu Maryam pé ní in kullu man fi samai wal ard illa ati rahman abdan gbogbo tí ń bẹ ní sọ́mọ̀ àti nílẹ̀ ọdún lọ́njẹ́ fún kàtẹ́ ogun wọn ní jẹ́ ẹrú fọlọ́wọn ọba tó bá náà lọ́wọ́ ní sọ́mọ̀ òun jọ́ lọ́wọ́ fún gbogbo tí ń bẹ ní sọ́mọ̀ tí gbogbo wọn sì mọ̀ kọ́ lè bá wọn jẹ́rú fún tó bá lọ́wọ́ nílẹ̀ òun jọ́ lọ́wọ́ nílẹ̀ fún gbogbo tí ń bẹ nílẹ̀ kọ́ lè máa jọ́sìn fún gẹ́gẹ́ bá àwọn àwọn tó wà ní sọ́mọ̀ ṣe ń jọ́sìn fọlọ́wọn àwọn màlẹ́kà àtàwọn nǹkan míì gẹ́gẹ́ bá àwọn tó wà nílẹ̀ èèyàn àtàwọn nǹkan míì láti ń jọ́sìn fọlọ́wọn ọba kàkà áyà yìí nínú Kùránì nìkan Suratu Maryam chapter 19 ni kàkà English ẹ̀ o ok ọwọ́ ibà yìí ọwọ́ gbẹ̀yìn so Ọlọ́run ní verse 93 chapter 19 verse 93 Suratu Maryam chapter 19 verse 93 Ọlọ́run sọ pé ní in kullu man fi samawati wal ardi illa ati rahmani abida there is none in the heavens kò sí kankan nínú àwọn sánmà kò sí kankan nínú sánmà and the earth àti lórí ilẹ̀ but comes to the beneficent as a servant àfi kó jẹ́ pé yóò máa jẹ́ ẹrú fún Ọlọ́run ọba tí ń ṣe kó wá bá Ọlọ́run ẹni pé ní yóò máa jẹ́ ẹrú fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé àkóyè pé yóò máa jẹ́ ẹrú fún ọba tí jẹ́ pé òun náà ọba àjọkẹ́ ayé kò sẹ́nìkan tí ń bẹ nínú sánmà àbí nílẹ̀ àbẹ́ kí gbogbo wọn jẹ́ ẹrú fún Ọlọ́run ọba ni tó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run yẹn tó sọ pé òun lọ Ọlọ́run ní sánmà
òun sọ ọlọ́run nílẹ̀ tó jẹ́ pé sọ́mọ́ nìkan láti ń sin náà ayé pé ọwọ́ ọlọ́run fi sàn sọ́mọ́ nìkan ló ti jẹ́ ọlọ́run ṣùgbọ́n tó pé ó ń jẹ́ ọlọ́run sọ́mọ́ ń jẹ́ ọlọ́run nílẹ̀ so rẹ́ kí àti sọ́mọ́ ọlọ́run níbẹ̀ wọ́n sìn òun náà lọ́n sìn bẹ̀ àti ilẹ̀ ọlọ́run náà ni òun náà lọ́n sìn bẹ̀ gẹ́gẹ́ bí yẹn pé ní pírẹsidẹ́ǹtì ó lè jẹ́ pírẹsidẹ́ǹtì ó lè jẹ́ ẹnìkan lè jẹ́ ọba ìlú tó pé ní ìlú yìí ní abúlé yìí òun ló ń pàṣẹ bẹ̀ lábúlé ibẹ̀ yẹn òun ló tún pàṣẹ bẹ̀ lábúlé ibẹ̀ yẹn òun ló tún pàṣẹ bẹ̀ àwọn baálẹ̀ tó bá tún wà níbẹ̀ gan òun tún pàṣẹ gbogbo wọn. gẹ́gẹ́ bí olórí company nǹkan tí company wọn bá ní branch káàkiri ibi company tèmi bá iṣẹ́ nísìn ó ní branch sí Ayége ó ní branch sí Ìkẹjà ó ní branch sí Island ní Sura ó ní branch sí Ìkòròdú ó tún ní branch káàkiri company kan tún ti bá iṣẹ́ before yẹn àwọn yẹn tẹ̀sí kọjá pé ní branch Nàìjíríà wọ́n ní branch sí àwọn Áfíríkà káàkiri so company ńláńlá nífa tẹ́ pé company ńlá ni kò ń ṣe company pẹ́pẹ́ so a ní kà máa sọ as in company ńlá ni so irú ẹni tó jẹ́ olórí company yẹn ṣóun ni olórí ní Nàìjíríà òun sì tún olórí ní Ghana àbó òun kọ́ òun náà ni torí pé company rẹ̀ òun ló pàṣẹ odò rẹ̀ so yẹn ṣe wá jẹ́ ẹni tó tuntun tí làákàyè ọmọ ènìyàn lè gbé táwa sọ pé nítorí náà nǹkan God is being mentioned here to be in the heaven elsewhere he is said to be in the heaven and in the earth alike ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ẹni tó kọ̀ fún wọn fẹ́ dànkọ́rú abẹ́ni tí ọpọlọ rẹ̀ ò pé tí ò tí ìrìnà tí ò mọ̀ sí bí àwọn èèyàn ṣe máa ń lo ọ̀rọ̀ kàtẹ́ máa sọ bí wọ́n ṣe ń lo ọ̀rọ̀ ó túnmọ̀ pé jọ́tẹ́ èèyàn bá sọ fún wọ́n yìí pé ní èmi ni mánéjà ní Nàìjíríà èmi náà sì ni mánéjà ní India sọ ọ́ sọ fún mi pé báwo ló ṣe possible ṣé o fẹ́ di méjì ni ìbá wọn sọ fún mi pé mo ní company tó wà ní Nàìjíríà company yẹn náà mo lè tún ní India náà ń pàṣẹ bẹ́ẹ̀ ó sọ pé ìyẹn ò kàn ẹ́ kò kàn mí o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nítorí sọ ní pé èmi ni mánéjà ní Nàìjíríà jọ tó bá lọ sí India kò tún sọ pé èmi ni mánéjà ní India so káwọn yẹn ṣàṣọ pé àṣé ò gbádùn so kí ló burú kọ́ lọ́n sọ pé èmi ni Ọlọ́run ní sọ́mọ́ èmi sì sọ Ọlọ́run nílẹ̀ táàfù wá sọ pé Ọlọ́run bá kó sọ pé òun Ọlọ́run ní sọ́mọ́ òun náà sọ Ọlọ́run nílẹ̀ láti lè fi tako òdodo láti lè fi mú rọ́tẹ̀yìn gbé dání láti lè fi mú ṣẹ. so ẹ á wá wò Ọlọ́run náà ní sọ́mọ̀ ní sọ́mọ̀ òun Ọlọ́run ní sọ́mọ̀ òun sí Ọlọ́run nílẹ̀ ìyẹn ní òkè àti nílẹ̀ ká sọ pé ká fi yẹn ṣàpèjúwe north àti south kò tún tán síbẹ̀ òun náà tún Ọlọ́run ní ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì tí Ọlọ́run sọ pé ní Rabbul Mashriqi wal Maghrib òun ni olúwa Mashriq òun ni Ọlọ́run ibùyọ òun òun ni Ọlọ́run ibùwọ̀ òun ẹ̀dùn sọ pé Ọlọ́run tún di mẹ́rin kókó méjì ayé àlùkò nìkan ló sọ pé Ọlọ́run ló wà ní sọ́mọ̀ ló wà nílẹ̀ ṣé Ọlọ́run á sọ pé Ọlọ́run ló di méjì ẹ̀ tún gbà kún Ọlọ́run ni Rabbul Mashriqi wal Maghrib òun ni Ọlọ́run ní east òun sọ Ọlọ́run ní west kẹ́kẹ́ kí ó jẹ́ tún gbà kún kẹ́sọ́ pé Ọlọ́run tún di mẹ́rin so ká lè kí alẹ́ kó lè bá àkílẹ̀ dáadáa pé ẹ ṣe làákà ètò àbí ìṣìnà yín ó pọ̀ Rabbul Mashriqi wal Maghrib wa ma baynahuma fa'budhu òun ni Ọlọ́run ọba ní olùwọ̀ ọ̀hún àti níbùyọ̀ ọ̀hún àti gbogbo tí ń bẹ láàrin méjèèjì fa'budhu má sìn ó dọ́sí pé gbogbo bá ń bẹ níbùyọ̀ ọ̀hún má sìn bá ń bẹ níbù ọ̀hún má sìn ó bá ń bẹ nísọ̀rọ̀ má sìn má ń bẹ nílẹ̀ má sìn so láti ṣe pé àfẹn tí ò bá ní ìmọ̀ tó tí ò sì gbọ́n dáadáa tó ni ó máa kó sí páńpẹ́ yẹn Ahmadiyya wàllá ẹ á wò ó wà tó wá rẹ́rìn padà sí ọ̀tún mọ́nìkù yẹn nígbà tó wá sọ tó fẹ́ sọ ó wá ní and again he is being spoken of as being with you wherever you are àwọn adáfà sí mo ní mo tún wá rí ni mo tún rántí pé wọ́n máa ń sọ pé ní wàhùwà ma'akum aynama kuntum ó ń bẹ pẹ̀lú yín níbi tẹ́ bá wà ìyẹn kan ti clear ọ̀rọ̀ ṣùgbọ́n torí pé Ọlọ́run ti di ojú wọn ó ti di ọpọlọ wọn ó ń bẹ pẹ̀lú yín níbi tẹ́ bá wà tó túmọ̀ sí pé Ọlọ́run ọba ó wà káàkiri bó ṣe wà ní Nàìjíríà ló wà ní Amsterdam Ọlọ́run pọ̀ nù ó ń bẹ pẹ̀lú yín pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìyẹn pé ní ó gbọ́n tẹ́ ń ṣe Ọlọ́run fi sọ àlàyé rẹ̀ tafsir Qur'an wọ Qur'an àti mọ̀ pé Qur'an máa ń tú Qur'an nìyí tí Qur'an tó bá tú Qur'an ẹ̀ wà wọnú hadith sanabi hadith wo ló tú tẹ̀síkú Qur'an wọlé hadith ni hadith ni wà tú huwa ma'akum aynama kuntum ó ń bẹ pẹ̀lú yín pẹ̀lú níbi kíbi tẹ́ bá wà ẹ wò verse tó mọ́ ní verse 57 verse 4 ẹ ká lọ síbẹ̀ kò ní nìkan ẹ ká lọ síbẹ̀ á lọ àsùwọ̀ ara lẹ́nu ní ìjẹun kí àsùwọ̀ yìí ó pẹ̀ tó báyìí 57 verse 4 57 verse 4 yẹn ẹ ká lọ síbẹ̀ àwọn fẹ́ fi tí òun ṣe ẹ̀rí ẹ máa fi ṣe ẹ̀rí ẹ máa fi tí ò ṣe fi dàrú Kùránì àwọn ìbísẹ̀ pé ní ṣẹ́fì máa fi ẹ máa fi Kùránì gbá ara wọn báyìí Kùránì ò ṣe fi gbá ara wọn wàláhì Kùránì ò ṣe fi gbá ara wọn yóò máa sọ̀bọ́tà yóò máa kúnra wọn ni
Kùránì ò ṣe fi gbára wọn yóò máa kúnra wọn ni torí kẹ́ wo ń tàn sọ yín sìn ó sọ pé ọlọ́run ọba wọ́n sọ pé ó wà ní sọ́mọ̀ níbòmíì àwọn sọ pé ó wà sọ́mọ̀ àti ilẹ̀ á sọ pé kí ló burú ń bẹ̀ òun náà lọ́ba ní sọ́mọ̀ òun náà lọ́ba nílẹ̀ ìtumọ̀ rẹ̀ ni tó bá dẹ̀ sọ pé òun náà lọ́ba ní sọ́mọ̀ wẹ́ wọ́n á sọ pé òun lọ́ba ní sọ́mọ̀ nìkan ṣé yẹ pé Allahu Akbar ọba tó mọ ọ̀rọ̀ rẹ̀ sọ ọlọ́run sọ pé òun lọ́ba ní sọ́mọ̀ òun kò sọ pé wa huwa alladhi fi samai ilah kó wá dákẹ́ kò sọ pé òun lọ́ba tẹ́ pé sọ́mọ̀ lọ́lọ́ á sọ pé ànílẹ̀ wa ń kọ́ ṣùgbọ́n sọ pé wa huwa alladhi fi samai ilahun wa fil ardi ilah òun lọ́ba ní sọ́mọ̀ òun sì lọ́ba nílẹ̀ nígbà tí ó dárúkọ sọ́mọ̀ nìkan ó ní man fi sama ẹni tí ń gbénú sọ́mọ̀ ẹni tí ń gbénú sọ́mọ̀ láyé rẹ̀ ẹni tí ń bẹ́ ń sọ́mọ̀ so ìyẹn yàtọ̀ sí pé ó ń jọba níbẹ̀ ibi tó wà nù rẹ́sì pé ní àyà mi tó tún wá mú wá kẹ́rẹ́ fi dàrú ju sẹ́gun bá sọ̀tà fẹ́ kà fún wa yín sìn lẹ́yìn tó tọ̀rọ̀ ní sọ́nà ni pé ní kò sọ pé òun wà níbẹ̀ ó sọ pé òun jẹ́ ọba wa huwa ma'akum aynama kuntum òun bẹ pẹ̀lú níbi gíga bá wà tí yẹn bá ń wà ní Nàìjíríà yìí máa ń sìn tábà fẹ́ ṣì wà wò wọ́n sọ pé Ọlọ́run rí yín o ní Amẹ́ríkà mẹ́rin tí wọ́n fẹ́ ṣe jíòdà wọ́n sọ pé Ọlọ́run rí yín o ṣe pé Ọlọ́run bá ń bẹ pẹ̀lú kálukú ibi tó bá wà sọ́ọ̀tù tó fẹ́ kàn yẹn sọ́ọ̀tù kìíní ni Mujadala ni wípé ní ma yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khamsatin illa huwa sadisuhum wala adna min dhalika wala akthar illa huwa ma'ahum ó kì í bá ti ń ṣe yẹn náà ló fi sẹ́wọ̀n yẹn Mujadala ń bọ̀ ẹ̀rí ní ṣàtúnyẹ̀ yẹn tó pé àyà yẹn pọ̀ ibi kan wà ma'akum aynama kuntum ibi kan ní pé ní wala adna min dhalika wala akthar illa huwa ma'ahum so Ọlọ́run sàn ọ̀rọ̀ yẹn tó pọ̀ láti jẹ́ pé ìtumọ̀ rẹ̀ tí ẹ̀sìn tún fún wa náà ni pé hadid lélẹ̀ bẹ́ẹ̀ ni hadid ni ó tún wà Mujadala náà òtún ṣàdídì nìkan tún bẹ́ Mujadala náà tù bí a ò rí yẹn so fasọ́ àti fasọ́ yẹn kàkà fasọ́ rẹ̀ huwa alladhi khalaqa òun náà ni so wa huwa ma'akum aynama kuntum so ni and he is with you wherever you are and he is with you wherever you are ó clear òyìnbó tiẹ̀ gan ó yẹ kó tọ́ sọ́nà bọ̀ kò tọ́ sọ́nà tó kọ́ náà ti ṣì lọ́nà ó ń bẹ is with you ó ń bẹ pẹ̀lú yín ṣé ó túmọ̀ pé kó wá yọ sí yín ni tí máa ń sọ pé mo wà pẹ̀lú ẹ o kódà ó dùn mí pé mi ò lè wá sí ìnáwó yín ṣùgbọ́n mo wà pẹ̀lú yín ṣé ó túmọ̀ pé bí mi ti wà pẹ̀lú yín yẹn tí bá tún ní àwọn míì bíbá mo wà lóòótọ́ mo tún wà pẹ̀lú àwọn míì gbomi ṣé ó túmọ̀ pé mi náà ni mo di méjì ṣèbí mo fọkàn ọkàn pẹ̀lú wọn ni ìsúnmọ́ tọ́lọ́run sọ́mà ní pé ní Ọlọ́run mọ ẹ̀ráwo táwọn sọ lẹ́ẹ̀kan o tásọ pé ní ayà Kùránì ní tọ́lọ́run yóò fi ṣe kíni Ọlọ́run ti máa ń kìbọ̀ ní ayà kọ̀ọ̀kan inú ìmọ̀ Kùránì tẹ́lá yẹn fàáyà kan ṣe àṣìtúnú Kùránì ìtọ́lọ́run ó fi gbẹ̀ni sàn pé rọ́ ìtẹ́ ń sọ yẹn kọ́ ó ti wà náà yà yẹn gangan fún rẹ̀ ẹgbẹ́ báyìí jẹ́ kọ́mọ̀ ìpè ní Ọlọ́run sọ pé huwa al-alimul hakim òun lòun mọ̀ jùlọ ìdí tóun fi sọ pé òun bẹ ní òun sì mọ hakim ọba tó gbọ́ngbọ́n ta sọ níbi tàlá ọkàn yẹn pé òun huwa alladhi òun lọ́lọ́ fi samai ilahun wa fil ardi ilahun huwa al-hakimul alim òun lòun jẹ́ ọba ní òun náà lọ́wọ́ ní sọ́mọ̀ òun náà lọ́wọ́ bá nílẹ̀ òun náà lọ́ba tó gbọ́n jùlọ tó sì mọ̀ jùlọ so òun ló mọ nǹkan tó ń sọ ẹ wí pé yẹn ló gbẹnu wọn sàn ẹ tún wá wo àyà tó wá hadith tó ti tinú mi tẹ dùn kó hadith tiẹ̀ ló wá mú lọ Mujadala lọkàn tèmi tiẹ̀ ń lọ tẹ́lẹ̀ tó ló ń bẹnu Mujadala náà hadith tiẹ̀ yẹn gan ó ti á dáa bẹ́ẹ̀ á wo hadith tó sọ yẹn pé Ọlọ́run lòun bẹ pẹ̀lú wa pẹ̀lú níbi tá a bá wà ẹ wo tọ́lọ́run ti ń sọ bọ̀ ó máa jẹ́ kó clear pé tí Ọlọ́run sọ pé òun bẹ pẹ̀lú wa yẹn n tó ń sọ ní pé ní kíbi tá a bá ń ṣe òun rí wa pẹ̀lú mọ̀ rẹ̀ ẹ kàkà ya àyà yẹn àwọn tó rárá burú àwọn ọ̀daràn ni wọ́n kàn mú bí tọ́lẹ̀ fi ṣe ìrújú àbí tọ́lẹ̀ fi sọ̀pọ̀tà wọ́n kàn mú ni wọ́n ní kó lè bá yẹ pé àwọn aláìmọ̀ kan tí wọ́n mọ̀ kó lè bá jẹ́ ìtànjẹ fún wọn Ọlọ́run ní huwa alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyamin thumma istawa 'ala al-'arsh ya'lamu ma yaliju fil ardi wa ma yakhruju minha wa ma yanzilu minas sama' wa ma ya'ruju fiha wa huwa ma'akum aynama kuntum ó clear pa bọ́lọ́run lóhun bẹ̀ pẹ̀lú inú ibi tẹ́ bá wà ẹ̀kọ́ tó ń sọ bọ́lọ́run bẹ̀ ní anywhere nítọ́lọ́run sọ gan ni tó ti ń sọ bọ̀ kí lọ́lọ́run sọ bọ̀ Ọlọ́run ní ẹ̀ka English ẹ̀ o English tiẹ̀ náà la fẹ́ kà ó ní he it is Ọlọ́run lọ́ba tó ṣe pé ní who created the heavens and the earth tó dá àwọn sọ́mọ̀ àtàwọn àti ilẹ̀ in 6 periods ní ọjọ́ mẹ́fà and he is established on the throne of power lẹ́yìn náà
ó wá pẹ̀tẹ̀pẹ̀rọ̀ sórí ọ̀gá ọlá rẹ̀ lórí tróònì sáwà aláàràṣí rẹ̀ ayé ọlá rẹ̀. He knows that which goes down into the heart. Gbogbo tó bá lọ sínú ilẹ̀, gbogbo tó lọ nínú ilẹ̀ lẹ́yìn gan ò lè mọ̀, Ọlọ́run mọ̀. And that which comes forth out of it, gbogbo tó jáde kó nínú ilẹ̀ tẹ́yìn gan ò mọ̀, yìí tẹ́mọ̀ náà ni pé koríko góòdì gbogbo jáde nínú ilẹ̀ yìí, Ọlọ́run mọ̀ ohun tó bá ń lọ nínú ilẹ̀ yìí ló jáde, Ọlọ́run mọ̀. And that which comes down from heaven, ní tó bá ń bọ̀ láti òkè sánmọ̀ bí òjò bí nǹkan kan, àti tẹ́yìn ò tún mọ̀, Ọlọ́run mọ̀. And that which goes up to and that which goes up to it, ní tó bá lọ sókè sánmọ̀, tẹ́yìn mọ̀ àti tẹ́mọ̀, Ọlọ́run mọ̀. And he is with you wherever you are. Bákan náà ó wà gbẹ̀kọ̀ ní ibi tẹ́lá wà pẹ̀lú mọ̀ rẹ̀, ó mọ̀ tẹ́ ń ṣe ní Nàìjíríà, mọ̀ tẹ́ ń ṣe ní India, túmọ̀ rẹ̀ ní àyà Al-Qur'an ti clear. Wọ́n fẹ́ fún yẹn ní tọ́ pé ntọ́lọ́run sọ̀bà gan ó ti support tó ẹ̀ tako àyà tó fẹ́ mú yìí, ntọ́lọ́run ti ń sọ̀bọ̀ tó wá fi wá sọ àyà yìí gan, ó ti tó fẹ́ tako yẹn gan tó fẹ́ fàyà yìí tako lọ́lọ́run sọ̀bọ̀. Àyà tọ́lọ́run wá fi wá sọ pé òun ó fi wá complete tó ti ń sọ̀bọ̀ yẹn wọ́n fi tako ntọ́lọ́run sọ. Pé inú ìwà ọ̀daràn pátápátá ni kíyàn fi ọ̀rọ̀ kíyàn ìgbọ́n àwọn kíta fẹ́ tako nǹkan sìn ó lè lọ mọ́rọ̀ mi wà láti ibì kan, gbọ́rọ̀ tẹ́nìkan sọ lórí nǹkan kan wọ́n á fẹ́ fi ọ̀rọ̀ yẹn fún rẹ̀ tako ọ̀rọ̀ yẹn nìyẹn, pé ìyẹn tún burú kó wá tún wá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ọwọ́ máa pọn ẹ̀nà màkúntùn, Ọlọ́run bẹ pẹ̀lú níbi tẹ́lẹ̀ wà tí n ta bá ń sọ látara rẹ̀ tí ò bá yé ìtọ́lọ̀ fún wa parí àyà yẹn lẹ́yìn ìwà máa pọn ẹ̀nà màkúntùn yẹn yóò wá jẹ́ kó yé àfi ìtọ́lọ̀ bá ti di orí rẹ̀. Ọlọ́run ni wa huwa ma'akum aynama kuntum wallahu bima ta'maluna basir. Ó clear ó ti yanjú rẹ̀. Ọlọ́run ni òun bẹ pẹ̀lú yín níbi kíbi tẹ́lẹ̀ wà, wallahu Ọlọ́run bá sì rè bima ta'maluna basir, gbogbo tẹ́ bá ń ṣe ló ń rí. Tó túmọ̀ sí pé ó ń rí gbogbo tá à ń ṣe tó ń bẹ pẹ̀lú wa níbi tẹ́lẹ̀ wà, ó ń rí yẹn ni pé ní ó ń bẹ pẹ̀lú wa pẹ̀lú pé ó ń rí tá à ń ṣe, ó ń bẹ pẹ̀lú wa yẹn ni pé ní ó ń rí tá à ń ṣe, ó ń rí nǹkan tá à ń ṣe. Kò túmọ̀ sí pé wá jókòó sí ìta wà, tí ó jẹ́ kó jókòó sí ìta wà ni Ọlọ́run pọ̀ nìyẹn, yóò wá sí Nàìjíríà, yóò wá sí Amẹ́ríkà, yóò wá sí Canada, kódà inú ilé kan gan yóò wà ní yàrá ẹni kíní, yóò wà ní yàrá ẹni kejì. Ọlọ́run yóò wá pọ̀ bí àwọn èèyàn ṣe pọ̀, but ó ní pé bima ta'maluna basir, ó ń rí wa, ìtumọ̀ rẹ̀ ni. Ẹgbẹ́ náà fi ṣe pé ní tó bá rí Ọlọ́run ọba máa sin Ọlọ́run yẹn ní pé ẹni kékeré òun rí Ọlọ́run ọba, fa in lam takun tarahu, tó bá tẹ̀ rí fa iná yàrá ọkọ̀ Ọlọ́run bá ń rí ọ. Nígbòmí wallahu khabirun bima ta'malun, Ọlọ́run bá ní ìmọ̀, ó ní ìmọ̀ nípa nǹkan tẹ́ ń ṣe, ó ní ìmọ̀, ó ní information lórí nǹkan tẹ́ ń ṣe, ó lérò, ó ní ó jẹ́ ẹ̀ma tó ń fún lérò report lórí nǹkan tẹ́ ń ṣe. So àyà yìí ti tú ọ̀rọ̀ táwọn ẹ̀fẹ̀ ṣe àbòsí yẹn, àyà yìí gan ló sọ ẹgbẹ́ ní ó ní àwọn afáàfù máa ṣe pé ní Sheikh Imam Shawkani, wọ́n ní Sheikh Shawkani wọ́n sọ nù tíra wọ́n ní aláburúkú wọn ni wọ́n fi àyà Al-Qur'ani tú tukutu àbí wọ́n fi àyà Al-Qur'ani support irọ́, àbẹ́ pa àyà Al-Qur'ani yẹn gan fún rẹ̀ tó fẹ́ fi support irọ́ yẹn náà ni ó sọ pé irọ́ ló ń pa inú àyẹ̀fẹ́ pé inú Qur'an àyà yẹn náà láàfin sọ pé àyà yẹn gan ní ká lọ sí omi ìwé náà ní táwọn àdéhìnbá ṣọ́ọ̀tù Mujadala tèmi tí àárò kan kàn yẹn ká tó lọ wo bí arú ẹ̀ náà ni Mujadala náà ló tẹ̀lé Hadid, so 38 Mujadala báyẹn, so page kejì alam tara ila alladhina nuhu ani no ma yakunu min najwa, Ọlọ́run ní ma yakunu min najwa min najwa thalathatin illa huwa rabi'uhum. Ọlọ́run ní ma yakunu min najwa thalathatin alam tara ila alladhina nuhu ani najwa no alam tara anna Allaha ya'lam ma fi samawati wa ma fi al-ard. Bí a kò fẹ́ lo ilé torí mọ̀ pé ilé tó clear jù ó tó clear dáadáa, ó ní Ọlọ́run ní sẹ́yìn ò rí pé Ọlọ́run ọba ó mọ tí ń bẹ sọ́mọ àti nílẹ̀, so tó túmọ̀ sí pé ó dàtú bá wà nílẹ̀ kó tó mọ tó wà nílẹ̀, ó bàtú bá tó wà lókè kó tó mọ tó wà lókè. Ma yakunu min najwa thalathatin, kò sí àwọn èèyàn mẹ́ta kan tó máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ meeting àbòsí àbẹ̀wò ṣe meeting dáadáa náà ni illa huwa rabi'uhum, àfẹ́pọ́ Ọlọ́run bá nìkẹ́ ni wọn, wala khamsatin wọn sì ní jẹ́ márùn illa huwa sadisuhum, àfẹ́pọ́ Ọlọ́run bá nìkẹ́ fa wọn, ìyẹn pọ́ Ọlọ́run ó sì máa sọ pé orí meeting táwọn bá ti ń ṣe Ọlọ́run bá attend rẹ̀ in his essence, bó ṣe jẹ́ Ọlọ́run bó ṣe ó lọ síbẹ̀, tó bá ṣe lọ meeting tí wọ́n ṣe ní Ìkòyí á tún wá sí tán ṣe lálágbàdo, á tún lọ sí tán ṣe ní India, ìtọ́ṣe l'Amẹ́ríkà, yóò wá pínra rẹ̀, yóò wá pọ̀ ọlọ́mọ sọ wánu wàlà adna kódà kọ́ kéré síbẹ̀ kẹ́kẹ́ méjì àbẹ́rẹ́ kan ní benzalika
wala akthar kódà kẹ́tù pọ̀ jù bẹ́ẹ̀ lọ illa huwa ma'ahum aynama kanu nítorí tẹ̀wé kan tẹ̀fẹ́ ibi ayé àtúntẹ̀ kó nípa sí ni àfikọ́ lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wọn aynama kanu níbi kíbi tó bá wà ó ti clear pa pé ní ìkòyí bọ́lọ́run wà ń bẹ ọlọ́run fi ìmọ̀ rẹ̀ wà ń bẹ pẹ̀lú wọn ó mọ tó ń ṣe so ayé olúwa kù tẹ̀lé afẹ́fẹ́ ṣẹ̀rí bọ́lọ́run wà káàkiri kò sí torí pé tọ́lọ́run sọ ni pé ní òun ìmọ̀ òun yọ kiri ká ló fi sọ pé ní ahata bi kulli shay'in ilma ahata bi ṣé kò ń ṣáyà yìí náà lọ́n tẹ̀sí ló sì sọ bẹ́ẹ̀ ni ìparí ayà yìí ahata bi kulli shay'in ilma so wé òun ahata bi kulli shay'in ilma ìmọ̀ òun fi ìmọ̀ òun rọ kiri ká gbogbo nǹkan ìgbà tó ń bá wà káàkiri òun fi ìmọ̀ òun rọ kiri ká gbogbo nǹkan òun fi ìmọ̀ òun rọ kiri ká gbogbo nǹkan so obi tó ń wà òkè ni gẹ́gẹ́ bá ṣe fún yín láwọn hadith àwọn ayé Al-Qur'ani wípé ní ṣe é fọkànbalẹ̀ lórí ẹni tí ń bẹ ní sọ́mà fatu múlùkù nìyẹn tí wọn náà ò sì lè rí ìtò lè rí tújú kó sọ pé ìgbọ́n sọ́nbò míì pé tó yẹ wọn fi gbára wọn tó sì jẹ́ pé ní tó sọ́nbò míì kọ́ ni tó ń sọ ní tó sọ́nbò míì ni pé ní Ọlọ́run fi ìmọ̀ ọ̀rọ̀ kiri ká odò nǹkan ìgbọ́n eléyìí Ọlọ́run bẹ ní sọ́mà tàbí pàdé fún yín ládìs wọn là kàn níbi sọ́sàmù sí pé ní Rabbuna alladhi fi sama ìwọ Olúwa wa tẹ́ pé fi sama Olúwa ànábì lọ obìnrin àfihàn lẹ́rìí yẹn náà pé aina Allah níbo aina tàbí sọ pé aina where is this must be the position point tẹ́ni ẹ wá wà ní so níbo Ọlọ́run wà fi sama fákọ̀ sama ó sì dá ànábì lọ́wọ́ ní òkè sọ́mà tó bá yẹ kó correct ni ànábì ò ní sọ pé kọ́ túlẹ̀ ànábì ní túlẹ̀ eléyìí mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé ní ìkan nínú àwọn ìtafín jẹ́ mùsùlùmí nìyẹn fa kò ń ṣòwò nìkan o tó túmọ̀ sí pé tẹ́yìn bá ti wá ń sọ pé Ọlọ́run ọba ò sí ń sọ́mọ̀ ìkan nínú ìtafín jẹ́ mùsùlùmí ti bọ́ tí kan bá ti bọ́ ẹ ti di kèfèrí nù tó túmọ̀ sí pé ẹ ti ṣe kèfèrí ẹ ti di kèfèrí látara pé ẹ sọ pé Ọlọ́run ò sí ń sọ́mọ̀ àfi tó yẹ pé ẹ mọ̀ ogun tá à ń sọ yìí bẹ̀tẹ̀ bá mọ̀ tẹ̀tú takú ẹ di kèfèrí torí pé ní ẹ̀ẹ̀kan yẹn lásán ànábì níyàn ti di mùsùlùmí látara ẹ̀ẹ̀kan yẹn lásán position wọn nìkan látara ẹ̀ẹ̀kan lásán ó di mùsùlùmí ó túmọ̀ sí pé látara ẹ̀ẹ̀kan yẹn náà tó bá takò wá di kèfèrí. abẹ́lẹ̀ ọ̀hún kó dàkún kí ó má ṣe wà lọ́nà wọn bá ta sọ yìí náà kó jẹ́ kó ṣe aláfààní subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ọjọ́ jẹ́ ká share àwọn fídíò wa. so yà wo ìdí tí mo sọ pé ẹni tí ò bá nímọ̀ dáadáa tí ò dẹ̀ tí wá gbọ́n tí ò wise yóò fẹ́ kó sí wá ń pa àwọn ọmọdé ayé níbi ìtukùtù níbi ọ̀nà gbọ́nkọ́gbọ́n tó máa ń gbà ṣe Kùránì tú gẹ́gẹ́ bí àwọn ìtàdé ṣàlàyé tí wọ́n ń gbà ṣe Kùránì tú pé Ọlọ́run sọ pé ànábì ní ibẹ̀ ànábì tó pé kátámà ó túmọ̀ sí òrùka lọ́lọ́run sọ ń bẹ̀ tẹ̀fsírì olótù níta òbí wọn ni ànábì Ọlọ́run sọ pé ànábì yín sá kò túmọ̀ sí pé ayé àtọ́lọ́run sọ ń bẹ̀ pé wọn kàn wọ́n pa pé wọn kò gòkù àbí wọn kàn mọ́gì tó láwọn sọ pé ó lórí igi tí wọ́n lọ ka religious in India àti ṣe lecture lórí ẹ̀ lóde òyìnbó so a sọ pé wọn nítorí pálọ̀wọ̀n òtò a sọ pé dítò kò túmọ̀ sí pé ọ̀rọ̀ dàrú wọn tí wọn kàn mọ́ wọn mọ́kọ̀tà lù wọn pa wọn sì kàn so àìsọ pé wọn kàn wọn dẹ̀ pa kò túmọ̀ sí pé àgbọ́yé pẹ̀lú pé wọn pa wọn kàn sí pé wọn kàn mọ́gì so àtẹ̀wéṣì àwọn ọ̀nà míì nínú àwọn ọdún ẹ̀ náà ilé náà nígbà tí Muhammad Ali ti rí pé ayé Al-Qur'ani tọ́lọ́run sọ yín báyìí pé ṣe fọkànbalẹ̀ pé tí ń bẹ ní sọ́mọ̀ pé kò ṣe fọkànbalẹ̀ pé tó bá tiẹ̀ lọ yẹ ilẹ̀ mọ́ yín ní ẹsẹ̀ ńkọ́ nígbà tó pọ̀ wọn ò rí túmọ̀ fún nítorí wọ́n fi ṣe ni pé kóun fi àyà mi ètè káúntà rẹ̀ kóun lè fi àyà mi gbá padà ayé Al-Qur'ani àwọn ẹ̀sọ́ ayé Al-Qur'ani tẹ́fà fi gbára wọn ẹ̀ báyìí sọ́kànnà bí kìlọ̀ fún wa ẹ̀ máa fi ayé Al-Qur'ani gbára wọn bí ṣùgbọ́n Ọlọ́run bá sọ báyìí Ọlọ́run sọ ń bomi pé òun lòun bẹ ní sọ́mọ̀ lòun tún bẹ nílẹ̀ so a dẹ̀ sọ fún pé ní tọ́lọ́run sọ bẹ́yà yẹn àwọn ọ̀rọ̀ tó ṣáájú rẹ̀ tó bá kà á tán ó ti clear pé tọ́lọ́run sọ bẹ́yà ni pé ní òun lòun jẹ́ ọba ní sọ́mọ̀ òun lòun sì jọba nílẹ̀ tí pé òun ni ibi nǹkan ṣe kí ni lọ́sìn so tí wọ́n sọ ayà mi pé ní nǹkan tó ń bẹ ní sọ́mọ̀ àti ilẹ̀ ló ń jẹ́rú fóun so tó bá sọ nígbà pé òun lòun jọba ní sọ́mọ̀ òun jọba nílẹ̀ tó tún kan náà ní pẹ̀lú nǹkan tó ń sọ̀rọ̀ so àbí bẹ́ẹ̀ kọ́ pé wíwà máa kún ẹnìyàn kún tún òun wà pẹ̀lú olóyin òun wà pẹ̀lú ibi tí bá wà á sọ pé ní ká ọ̀rọ̀ tó ń bọ̀ ṣáájú ayà yẹn àbí kẹsẹ̀ káyé tó tẹ̀lé wallahu bima ta'maluna basir Ọlọ́run orí gbogbo tẹ́ ń ṣe tí bá lóun bẹ̀ pẹ̀lú ẹni bí ìgbà wà yẹn ni pé ní ó ń rí wa ó mọ̀ tá ń ṣe so ó wá mú ayà yẹn wá láti fi gba aláwọ̀ kan yẹn torí kò rí bí lọ níbi aláwọ̀ kan yẹn pé ẹni jẹ́ fọkànbalẹ̀ pé ẹni tó ń bẹ ń sọ́mọ̀ tó bá pé ó lè yẹ pé kó yẹ ẹsẹ̀ mọ́ so wá wo aburú yẹn o ó wá mú àyà kejì sọ́nà sí pé ní ǹjẹ́ fọkànbalẹ̀ pé ẹni tó bẹ ń sọ́mọ̀ pé kó rọ kíni
kó rọ òkúta ìyàlé lórí. So ó wá fi yẹn wá ọ̀nà lọ fún àyà yìí pé nígbà tó jẹ́ sí wá ní ẹ̀ma wò ó ní the one thing certain is that God is not in one particular place. Ó rò kóhun ti ríbi lọ látara kóhun ti máa àyà tí ò mọ̀túmọ̀ rẹ̀ òun ti ríbi lọ to the exclusion of other places. Only punishment sent by God is often spoken of as coming from heaven. Ẹjọ́ o ó ní ìyà tọ́lọ́run bá fẹ́ fi tó bá sọ̀kalẹ̀ ó máa ń sábà ń sọ pé òkè ló ti ń bọ̀ Ọlọ́run kan máa ń sábà sọ pé kóhun rọ̀ ìyàkalẹ̀ lẹ́yìn lórí ẹ máa gbọ́ o. And it is in reference to the punishment of the deniers of truth. Ọ̀rọ̀ àwọn tí ó sì ń pe òótọ́ ní irọ́ tó ń pe ọ̀rọ̀ ànábì ní irọ́ náà sì ni Ọlọ́run tọ́ka sí that he is spoken of here as being in heaven. Náà sì ni Ọlọ́run fi ń sọ náà lọ́ ń sọ wà lọ́ fi ìdúrà kókó Ọlọ́run bẹ ní heaven Ọlọ́run bẹ lókè ọwọ́ àbúvọ̀ ọ̀ so àbú ń bẹ ní lórí olóhùn kankan onítùkùtù ó ń bẹ lẹ́fún ó ń bẹ lẹ́fún àbúvọ̀ kò túmọ̀ sí pé ó ga ju ń gbúrú lọ tàbí ká sọ pé àbúvọ̀ in heaven ó ń bẹ lórí olóhùn ní heaven wọ́n ní so that none can avert the punishment sent by him. So torí náà kọ́ la fi sọ pé Ọlọ́run bá ń bẹ lókè kálíbà fi torí díẹ̀ ni pé kálíbà fi sọ yí pé ní kò sẹ́ni tó lè bọ́rí níbi ìyà tọ́lọ́run bá sọ látòkè. Àwọn àdálọ́run gbà ọ̀nà méjì pé àyà tó wá ń tù yìí àyà tó fẹ́ fi sọ pé ọ̀nà máa ń sọ pé ìyà Ọlọ́run máa ń sábà sọ̀kà látòkè. Kí láyà aláwọ̀kọ́ kí láyà ẹ̀kọ́ sọ pé kó yẹ ilẹ̀ mọ́ yín lẹ́sẹ̀ ṣé yẹ ilẹ̀ tó yẹ mọ́ lẹ́sẹ̀ ìyà kọ́ nìyẹn àti bòlóhùn ti wá ìsàlẹ̀ kọ́ ni. So ó rí bi lọ torí pé fẹ́ sọ pé Ọlọ́run máa ń sọ̀yà kàrà lókè lọ́ọ́ fi sọ pé Ọlọ́run bẹ lókè ká lè wá fi mọ̀ pé àwọn ìyà Ọlọ́run bá kò lẹ́ni kò lè gbọ́ ń bẹ̀. àyà tó wá tún kọ́mẹ́ǹtì yìí gan àti sàlẹ̀ ló sọ pé ìyà ti ń bọ̀. So tí wọ́n sọ pé kò ń ṣòkè nìkan kódà káyà yìí kó sọ pé àtòkè gan kò wẹ́ àyà lẹ́kejì sọ pé àtòkè kó sọ òjòkà ẹ̀ lẹ́yìn lórí á sọ pé ṣòwò nìkan ni àyà tọ́lọ́run fi sọ ìyà sọ́nà òkè nìkan ni Ọlọ́run ti máa ń gbà sọ̀yà kalẹ̀ fáwọn èèyàn torí pé ní àyà alákọ̀ọ́kọ́ gan ó jẹ́ ká mọ̀ pé ìsàlẹ̀ Ọlọ́run ti ń sọ ìyà kalẹ̀ bọ̀ pé kó yẹ ilẹ̀ mọ́ lẹ́sẹ̀ tó ń túmọ̀ sí pé ní Ọlọ́run jẹ́ ká mọ̀ pé kò sọ́nà sí ìyà wọn ò sí lè wá ṣùgbọ́n òun fúnra tòun òkè lòun wà ṣùgbọ́n kò sọ́nà bí sí torí kí n bá tó sọ pé kí ìyà wọn sọ̀rọ̀ láti ìsàlẹ̀ ó sọ pé ẹni tó ń bẹ ń sọ́nà bàbá tó dáwọ́ pé kóun rọ òjò kalẹ̀ ìyà òkúta kalẹ̀ látòkè ó tún yìí sọ pé ẹni tó ń bẹ ń sọ́mọ̀ ó tún sọ pé àti ọ̀nà sàlẹ̀ lòkè ìyà gbà wá o àtọ̀nà òkè nìyà gbà wá o sọ́mọ̀ náà lọ́wọ́ wa. ṣé kò sí bí Ọlọ́run ti lè fìyà jẹ ni ó lè wà fún mẹ́ni wíyà wọ́n ṣe àti ọ̀yẹlẹ̀ mẹ́rẹ̀ lẹ́sẹ̀ wọ́n rí òrè Ọlọ́run lè má ìsàn gẹ́gẹ́ bí ó ṣe fa ìsàn àwọn tó fi dán olórí yìí Mr. Glamodi gan àìsàn kọ́ Ọlọ́run dẹ̀ sí kọ́lẹ́rà kan tó béèrè tó tọrọ fún àfáà kan kọ́ Ọlọ́run padà fipá ìyẹn ń ṣe yà òkè ní sọ́lá kọ́lẹ́rà yẹn ti wá ìyẹn ó gbọ́ láti inú láti bọ́dì ara rẹ̀ Ọlọ́run náà ti kó jáde. So aláwọ̀kọ́ ni ẹlẹ́gẹ̀jì wá ni pé mí ní kálẹ̀ sọ pé nìkan ò lè bọ́n bí ìyà Ọlọ́run ọba tí Ọlọ́run wà lókè á sọ pé bí ìyà Ọlọ́run ọba sọ̀kẹ̀ látòkè náà kò sẹ́ni tó lè bọ́n bẹ̀. So ètò ìgbò wọn sọ pé wọ́n máa ń sábà sọ pé ìyà Ọlọ́run bọ̀ kalẹ̀ látòkè tó yẹ lọ́ọ́ sọ pé Ọlọ́run bẹ lókè. So á sọ pé ok ìyà Ọlọ́run ọba tí bá wà látòkè ẹni àwọn yẹn lè bọ́n bẹ̀ bí irú ìtọ́lọ́ ní ọba yẹlẹ̀ náà lẹ́sẹ̀ tó pọ̀ wọ́n látòkè ń sin àwọn yẹn lè bọ́n bẹ̀. So ẹ̀kọ́ rí pọ̀ náà àti fẹ́ tútùkùtù ọ̀nà àti fẹ́ dá oyè lóòótọ́ papọ̀ mọ́rọ́ ọ̀nà àti fẹ́ èkúté àwọn òtẹ̀ lóòótọ́ ọ̀kan dàkọ̀ mọ́rọ́ ọ̀nà àti fẹ́ sọ òótọ́ di irọ́ sọ irọ́ dòótọ́ ni ṣẹlẹ̀ tó wá gbé ọ̀dá ní nǹkan méjì ni ó máa ṣe yóò fẹ́ sọ irọ́ rẹ̀ di òótọ́ ọ̀nà àti wá sọ irọ́ rẹ̀ di òótọ́ yẹn gbogbo òótọ́ tí ó bá wá tako irọ́ yìí ó máa fẹ́ sọ dòrọ́ bí wàá fẹ́ sọ dòrọ́ irọ́ ẹ̀ ni problem àwọn Ahmadiyya yìí àtàwọn tó kù tó wá rí bẹ́ẹ̀ so kò rí bí lọ àti òun tẹ̀ náà ó náà ọ̀rọ̀ mìíràn tó sọ náà gba pé àti fèsì sí bọ̀ àtù padà tú nínú Kùránì náà pípa pé tẹ̀lú tó sọ mẹ́ẹ̀ náà pé nọ́ọ̀sì àti mọ̀sùkù kò sínú Kùránì so kò sínú kọ́ńdẹ́sì àti mọ̀sùkù kò sínú nọ́ọ̀sì àti mọ̀sùkù ní Islam so ó sọ wá sàn ọ̀rọ̀ kìíní kan sùúrà tí àyà tí ó bá tún jẹ́ kó rí bẹ́ẹ̀ àyà tún náà lò wá sọ́tún náà lẹ̀kẹ̀rẹ́ kíní Madina lè sọ kalẹ̀ so àti àti ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ fún pé Mẹ́kà á ò dá padà sínú tafsir so àwọn ẹ̀kọ́ tí wọ́n ní àmàkọ́ wọn so gbogbo àwọn nǹkan yẹn àti sọ lórí ẹ̀nà tẹ́lẹ̀ bá tún máa tún sọ so kó lè wà clear so kò sí ọ̀nà kan ní ibà kò sáwòye rẹ̀ kan ní ibà àìmọ̀kan ló ń ṣe àìmọ̀kan so kọ́nà kó dàgùn kó má sọ ọ́ nù. kódà Mirza Ghulam Ahmad gan fún rẹ̀ òun gan sọ̀rọ̀ nínú kọ́nà àwọn òwe rẹ̀ tó sọ tá a sọ yìí
so tó túmọ̀ sí pé tó yẹ pé àwọn ìwọ̀nyí máa ń kàwé rẹ̀ ni gẹ́gẹ́ bí àdánwò tó náà fi tó bá àwọn lẹ́sìn irọ́ náà nìyẹn so irọ́ tó ń bẹnu ìwé wọ́n lè máa wulẹ̀ mọ́ gan so torí pé ìtọ́ni tí wọ́n máa ní kọ́ máa kọ́ bí àwọn Christian nísìn so irọ́ pọ̀nù ìwọ̀n tẹ́ pé tó yẹ pé wọ́n tójú bọ̀ ni wọ́n ó di pé táwọn bá tẹ̀ ní ṣe Islam gan ẹ̀sìn ilé òye kò wọ́ọ̀tì sí káwọn máa ṣe so ìdí tí ayé Ọlọ́run ti ní káwọn èèyàn mùsùlùmí máa kà fún wọn látàyè ti pẹ́ so tọ́jú ọ̀pọ̀lọpọ̀ náà sì ń gbà Islam látara rẹ̀ so bẹ́ẹ̀ náà àwọn mìíràn ṣe wà níbẹ̀ náà làwọn Ahmadiyya wọ̀nyí so irú àwọn lẹ́ṣọ̀ báyìí náà ló máa ń jẹ́ kí wọ́n mọ̀ lóṣìṣì so Mr. Ghulam Ahmad gan fún rẹ̀ gan òun gan sọ irú ọ̀rọ̀ yìí tó ẹ pọ́n lè ronú sí ni tó ti pé ẹ̀kọ́ rẹ̀ náà ni wọ́n ń dìmú so ṣe mọ̀ pé bọ́n náà ni ó lè sọ báyìí lé ní kó tún sọ mí ní ọ̀la tó kí bọ́ọ̀rọ̀ ẹni tí bá ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ó sì máa tapò ra wọn nìyẹn so ẹ wo inú ìwé rẹ̀ kan tí tó pè ní Ark of Noah Kishti Noah ìyẹn ọkọ̀ Noah eléyìí tó gbà lérò pẹ̀lú rẹ̀ pé ẹni tí ó yí òun náà ni iṣẹ́ tó ń wá jẹ́ ẹni bá sì tẹ̀lé òun náà ni nígbà tí ó wọ̀rọ̀ kọ́ Noah òun náà àwọn nìkan ni wọ́n là abẹ́rẹ́ so nínú àwọn ọ̀rọ̀ tó sọ nínú ìwé yẹn wọ́n wá kó àwọn kan díẹ̀ jáde wọ́n wá fi ṣèwé mi nínú àwọn ọ̀rọ̀ tó sọ nínú ìwé yẹn wọ́n mú àwọn kan díẹ̀ jáde wọ́n wá fi ṣèwé mi tó ń pè ní our teaching ìwé yìí so kò ń ṣe ìwé tó rújú rárá fún ní ọ̀dọ̀ àwọn Ahmadiyya so níbẹ̀rẹ̀ ìwé yẹn gangan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni o tó bá yọ ọ̀rọ̀ publisher àtọ̀rọ̀ ọmọ rẹ̀ tó sọ síwájú so níbẹ̀rẹ̀ ìwé yẹn ọ̀rọ̀ rẹ̀ tó ń kọ́kọ́ fi bẹ̀rẹ̀ so a rí pé òun fún rẹ̀ sọ̀rọ̀ kan nígbà tó ń fẹ́ máa dáhùn ọmọ ọjọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ pé kọ́ ṣe báyìí so ó wá ń sọ nípa Ọlọ́run ní ó ní Ọlọ́run he does not beget nor was he begotten he is holy so that there is no need or occasion for him to go on the cross or suffer in any way or be subject to death. One is such that being far removed, he is such that though nǹkan ló kọ òyìnbó yìí o ẹ ti sọ pé ìwé rẹ̀ ó máa ń kọ ní Urdu èdè ìlú ẹ̀ tàbí kó kọ ní Lábáwá so gbogbo ẹ̀ tẹ́ bá rí ọmọ bá tu ni Christian náà tó kọ yẹn so ọ yọ àwọn ọ̀rọ̀ díẹ̀ jáde tó wá tu sí òyìnbó so ní báyìí ni so wọ́n á tu sí òyìnbó tàbákà ọ̀rọ̀ Richard's notes àárí ìwé tí mo sọ ń bẹ̀ ní májàsíkò wọ́n ní he is such that being far removed he is still very near being far removed he is still very near ó clear pa àbí ó dùn mí pé mi ò rí ìrè original text wáyé pé lábá ló fi kọ́ ni kò bá tún clear jù báyìí lọ torí mi ò gbọ́ Urdu ọ̀dájú lábá ló fi kọ́ Christian náà tó ti yọ̀rọ̀ jáde kò wá omi kí n kà ṣùgbọ́n ilé ni mo ríra òun ni mo ríra ó ní ẹwọ́ English ó ní he is such that being far removed he is still near ó clear kìí tó sì pé Ọlọ́run wà ó súnmọ́ ń kálukú ni kò tó sì pé Ọlọ́run bá wà nítòsí àbó wà káàkiri far removed ó wà ní ọ̀nà tí ó wà láàyè tiẹ̀ tó jìnnà ṣùgbọ́n he is still near so àwọn ọmọ kó sọlé àwọn ẹ̀ka síwájú ó ní I'm being very near wọ́n ti wọ́n ṣe wá jẹ́ kó súnmọ́ náà kọ́ he is still very far ó tún jìnnà ó túmọ̀ sí pé tòun ti gbé wọ́n ṣe wà pẹ̀lú wa so kò túmọ̀ sí pé tòsí ló wà he is still very far kò sí tòsí ọ̀nà rẹ̀ jìn so ìyẹn so ó ń tọ́nà sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ń tọ́nà sí pé ẹ̀yin Ahmadiyya yín náà wòye ọ̀gá yín tẹ́ǹtẹ́lẹ̀ òun náà ló tún sọ ilé so ẹ mọ̀ pé Ọlọ́run gbà mí àmọ́ yóò máa fi òpùrọ́ yóò máa fi ọ̀rọ̀ rẹ̀ yóò máa tún fi tako ara rẹ̀ náà nìkan láti fi kún òdodo tọ́lọ́run gbà láti fi kún lẹ́yìn so èyí náà wọ́n tó sọ so tó ń túmọ̀ sí pé Ọlọ́run bá níbo Ọlọ́run wà ẹ wọ àdìsá nẹ́bì kan ṣe hàn pé ọ̀rọ̀ tó sọ yìí gan bí wọn bá gbọ́ àdìsá nẹ́bì tó jẹ́ ká mọ̀ pé èyí táwa ń sọ yìí nínú àwọn èrí tẹ́ ká mú wá takàn wò pé ìtura ká gé kéèké so yóò jẹ́ ká mọ̀ pé òótọ́ ni ẹ wọ ànábì sọ̀sọ̀ lọ́wọ́ sí pé ní Ọlọ́run ọba ó ń bẹ ní wàhùwà fáwọkọ̀ sàbà wọ́n ti sàbà ànábì ní àlàfo tó ń bẹ láàrin sọ́mọ aláwọ̀kọ́ sí sọ́mọ ẹlẹ́kejì àlàfo ìrìn 70,000 years ni sẹ́yìn ẹlẹ́kejì sí kẹta bẹ́ẹ̀ ìkẹta kéèkàn ní bẹ́ẹ̀ tó fi wá dé sọ́mọ keje láàrin sọ́mọ keje sí Allah ẹ̀tù ìrìn àjò ńlá náà tún ni àwọn ẹ̀wọ̀n ní
ọlọ́run wá wọn bẹ lókè ara ṣí rẹ̀ lókè lọ́hùn ṣùgbọ́n ó mọ ogun tí ń ṣẹlẹ̀ kápátá lórí ilẹ̀ àdìsí yẹn clear pa ṣé ọ̀rọ̀ Mirza Ghulam Ahmad kò fẹ́ jọ wípé ní being far removed is still very near ó kó súnmọ́ wa káyọ̀ kí ẹgbẹ́ tọ́lọ́ sọ ni wa idha salaka ibadi anni táwọn ó sì ń bá pè mí fa inni qarib sọ pé mo súnmọ́ wọn tí wọ́n túmọ̀ sí pọ́lọ́n wà nítòsí wọn ni àbí túmọ̀ sí pọ́lọ́n wà káàkiri àbí kò túmọ̀ sí pé ọlọ́run sí níbi kan mọ́ lókè so fa inni qarib sọ pé mo súnmọ́ wọn kò túmọ̀ sí pé mo sí lókè mọ́ wọ́n mo súnmọ́ wọn pẹ̀lú pé mo ní Allah qad ahata bi kulli shay'in ilman ayé Al-Qur'an ni ọlọ́run ní àti dáadájú ọlọ́run bá ó ti fi hàn ọ̀rọ̀ kíríkà gbogbo nǹkan sọlọ́run bá ń kí ọlọ́run mọ̀ pé ń pọ̀ ó sì súnmọ́ yín ọlọ́run pé ń pọ̀ ó ṣe kí ni ó sì súnmọ́ yín so being very near he is still very far so n ti wíṣọ àlọ́dọ̀ wa tó náà kò túnmọ̀ sí pé tòsí wa ló wà ẹ wọ ọ̀rọ̀ Mirza Ghulam Ahmad ẹ pé ẹ káwọn ọmọdé àkọ́bọ̀ onú sí ní tí àwọn tọ́kùnrin àwọn ti ṣe so eléyìí náà jẹ́ inú àwọn kan tí ó tún wà nù ní tí ẹ kí á tún ní ká tún pé ìrònú wọn sí kọ́nà jẹ́ kó ṣe wọ́n láǹfààní.